Naomi ó wà ní Ilé Ifẹ̀ unknown number anything tí unknown number yìí bá sọ mí ní fún lésì mo ń bọ̀. Hello. I don't know what you're saying. Hello. Hello, what are you saying? No, what are you saying? Hello. Ṣé kò yẹ yín sìn? Ó ń wò bí kí ló wúkọ ẹ̀? Ó ń wò bí good morning ṣé wà ń pa kò ṣe dáadáa. Má nìyẹn wọ́n jẹ́ ká mọ̀ láti inú kábíyèsí. Recent tí mo gbé blog yẹn síta. Aya kábíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ń pè ní Naomi Ṣílẹ̀kùn Ọlá. Ta ni nìyí? Hello, good morning. Oh, okay. Good morning. Oh, about what? Which one? Which one is that one? Okay. Yeah. Do you want to send it to my email? I don't understand what you mean. Yeah, I'm on the bus at the moment. Can you call me back around soon? Alright. Then you have to tell me so that I will not be in the bus. You can see the noises everywhere. I can't even hear what you're saying. There's so much noise. Ṣé o yẹ yín sìn? Wọ́n jẹ́ ká mọ̀ yí pé Naomi lọ́wọ́lọ́wọ́ báyìí Ṣílẹ̀kùn Ọlá tó jẹ́ pé òun nìkan. Hello mommy. Hello. Hello mommy, ṣé wà okay? Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Okay ma. Àkáǹtì wo ẹ má pè mí tẹ́ bá fẹ́ ṣòwò. Ẹ má kàn máa lọ máa send owó. Tó ti ẹ̀yin a lè jí bàjẹ́ pé báǹkì ti block àkáǹtì wa. Ẹ kàn má send ẹni owó. Ṣẹ́gbọ́ ẹ kọ́kọ́ pè mí. So that ẹ bá pè mí èmi máa wà responsible ẹ̀yin kọ́ lẹ máa wà responsible fún. Ẹ jẹ́ ń lọ wà àkáǹtì ẹ fowó sínú. Màá pè yín padà sísìn. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ní mọ̀ ẹ jẹ́ ń wo ṣàkáǹtì tán fún yín tí màmá yẹn fún yín láàárọ̀ yìí. Ṣé láàárọ̀ yìí lọ fún yín? Èmi mo fún wọn. Ẹ wá san £2,060 sínú ẹ̀. Okay, ẹ fún mi ní ID. Ṣé bẹ́ẹ̀ yín gangan lẹ sanwó gangan? Ẹ fún mi láì dìgí sáré ṣòwò yín sí. Alright. Ọmọ àbínú mà ẹ jẹun tó wọlé. Okay, wọ́n ti fún mi láì dì. Ẹ fún mi ní rìsíìtì. Mọ́mí tẹ́ bá lọ wo receipt tẹ́ fún mi yẹn tẹ́ bá wọnú àkáǹtì yín padà ẹ máa rí pé owó yẹn ẹ̀ tí ì send ẹ̀ ẹ kàn ṣe screenshot ẹ̀ ní ẹ wọnú àkáǹtì yín padà ó yẹ fún mi ní èyí tó jẹ́ pé ó ti minus kúrò lákáǹtì. No. Ṣé mọ̀ pé tẹ́ bá fẹ́ fún yàn lówó ń sìn ṣé mọ̀ pé tẹ́ bá ti kọ gbogbo kìíní yẹn tán òun lẹ screenshot ẹ tó wá sọ pé kó dùn ní pé kó transfer. Ó ti yẹn ẹ wọnú àkáǹtì yín lọ sí kẹ́ check ẹ. Ẹ ṣe gan. So yes, exactly. Yes. To show the minus, yes. Go down.
Okay. Ó ti ní delay, ó ti fún wọn like this one. If I like this thing, it's a problem. Yeah, àti free. Gbogbo yín lẹ mọ̀ ẹni tó ń jẹ́ olórí Naomi. Ẹ bá wa sọ fún Àjọkẹ́ yẹn. Ṣé mọ̀ pé ìgbà mi máa ń wà wọn ọkọ yàn. Ìgbà mi máa ń wà tẹ́ pé èèyàn máa fẹ́ jà blindly. Tẹ́ pé wọn ọkọ yàn ní ẹ̀kọ́. Bí olórí Naomi bó ṣe kéré tó olórí ni. Àjọkẹ́ next time tó bá wá sórí social media, ṣé kò yẹ tó fẹ́ ṣe show fún olórí Naomi. Má bá wa fi olórí síwájú orúkọ ẹ̀. Ṣó ti yẹ pé ó ti ẹ̀ fi olórí yẹn jù ẹ́ lọ. Ó fẹ́ prominent ọba. Ọba tẹ́ ń jà fún láti jẹ́ kó jẹ́ titi yín. Ó fẹ́ prominent ọba. Tó bá dẹ̀ máa nàka sínú ìgbésí ayé àwọn family Naomi, wọ́n á rí èèyàn gidi mú jáde. Wọ́n á rí èèyàn gidi mú jáde. Ṣé kò yẹ ìwọ tó ń gbèjà fún Faramade. Wọ́n á rí èèyàn gidi mú jáde nínú àwọn family ẹ̀. Nínú history Naomi kò ní bad history. Má bá wa fi olórí Naomi sí. Má bá wa fi sí. Má rin ìyàwó ọba wa fi. Ṣé kò yẹ ṣó ti rí ọba Naomi, ìyẹn Naomi bó ṣe wà yẹn. Ìyàwó kábíyèsí tó jẹ́ ọba Ọ̀jájá tó fẹ́ Naomi. Tó bá fẹ́ fi ọba kankan hàn wá, ìyàwó kankan hàn wá. Ṣé kò yẹ ó máa ṣe kí ni? Ó máa bọ́ síta, ó máa dẹ̀ jẹ́ kó yé gbogbo ará ìlú pé ìyàwó báyìí aya ọba báyìí ó bímọ fún wa. Àjọkẹ́ ṣé kò yẹ so that àwọn olóṣì obìnrin wọn ní máa lọ gbé ọmọ àlè jáde, kán máa gbé ọmọ àlè wá sórí social media, kán máa sọ fún wa pé ọba Ọ̀jájá làwọn bímọ fún, ọba Ọ̀jájá ló fáwọn lóyún. Tó bá jẹ́ pé nǹkan tí Àjọkẹ́ nǹkan tó fẹ́ sọ pé kẹ́ wá máa ṣe lórí social media ni, so that ní ọba Ọ̀jájá ò ní gba àwọn ọmọ àlejò. Olórí Naomi nìkan ni obìnrin tí a mọ̀ tí ọba Ọ̀jájá tó present fún gbogbo ìlú all over the whole world. Gbogbo àwọn obìnrin tó ń kà, ṣé wọ́n fún ẹ ní evidence níbi tí wọ́n ti lọ fẹ́ wọn wá? Ṣé wọ́n fún ẹ ní evidence pé obìnrin tí ó dáwùkọ ẹ̀ yẹn ọba Ọ̀jájá ó lọ ṣe mọ̀ ẹ́ pẹ̀lú ẹ̀ àbó ṣe wedding pẹ̀lú ẹ̀? Ọba Ọ̀jájá bó ṣe wà yẹn is a very prominent ọba tí gbogbo àwọn èèyàn wọ̀n. Tó bá fẹ́ ṣe nǹkan ó máa ṣe, kò ń ṣàwọn ọba játijàti. Ọba ilé ó tún kàwé, ó lọ sí school, ó bá àwọn èèyàn gidi tò. Kò yẹ àrífín ni, torí pé tí ọba yẹn bá mọ̀ pé àrífín ni ẹni tí wọ́n ń pè ní Faramade tó ń pè ní blogger tó wà lórí social media, tó bá mọ̀ pé àrífín ló máa jẹ́, pé ìdọ̀tí ló máa jẹ́ sí àwọn ní ọjọ́ tèní, mi ò bí wọ́n máa débẹ̀. Mi ò bí wọ́n máa dọ́dọ̀ ẹni tó ń jẹ́ Faramade. Mi ò bí wọ́n máa débẹ̀ láyé wọn. Mi ò bí wọ́n máa débẹ̀. So Àjọkẹ́ ṣó mọ̀ pé ńgbà mi máa wà tán bá rányàn níṣẹ́ ẹrú, èèyàn máa apply wisdom, èèyàn fi gbé kalẹ̀. Àjọkẹ́ ṣé wo rí pé téèyàn bá wà nílé ọkọ tí olórí Naomi wà, ẹrù ńlá ni.
ẹrù tó tóbi ni àkọ́ṣẹ́ ìjáyé ẹ̀ nìyẹn ṣé kò yẹ olórí Naomi ó fẹ́ ọba kábíyèsí pẹ̀lú virgin ni kò sí yẹ olórí Naomi ó fẹ́ ọba Ọ̀jájá as a virgin kò sí yẹ ó fẹ́ ọba Ọ̀jájá virgin ni olórí Naomi tó fi fẹ́ ọba Ọ̀jájá ọba Ọ̀jájá ni ọkọ alákọ̀ọ́kọ́ ó di dandan kí ìyá ẹ̀ tẹ̀lé torí kò ní mọ bó ṣe máa handle post yẹn ṣé kò yẹ torí àwọn ọmọ ọ̀sìn wàhálà kékeré ló máa kojú kò yẹ wàhálà ṣípíní òun ni wọ́n máa fèsì nílé ọkọ tó máa ti kọ́ ẹ̀wù wọn kúrò ńbẹ̀ so ìyá ẹ̀ fẹ́ kí ọmọ òun níjù jókòó títí kò yẹ ẹ Àjọkẹ́ torí àwọn tó rojọ́ fún ẹ wọn ò rojọ́ fún ẹjà wọn ò fún ẹ ní kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ torí pé mo rí pé gbogbo show òṣì tó ṣe lánàá yẹn mi ì rí tangible evidence kankan mi ì rí tangible evidence ìwọ náà wo làákàyè Àjọkẹ́ kó ronú kó bá ẹ̀dùn ẹ sọ̀rọ̀ kó wá wò yí pé kábíyèsí ìyẹn ọba Àjájá ó pe Naomi o mo ò fẹ́ kí ìyá ẹ bá wa gbé ń bíbà mọ́ Naomi ọmọ tí wọ́n kọ́ nílé eré tó jáde nídìílé alálùbáríkà kò jáde nílé àti ilé 9x9 o kò jáde nínú ilé face me and face you kò jáde níbẹ̀ o kò jáde nídìílé ibi tó jẹ́ yí pé gbogbo ọmọ wọn máa ń ṣaṣẹ́wó ni kò jáde níbi ìdílé tó jẹ́ yí pé ìyá ó máa bímọ fẹ́lẹ̀ ó máa bímọ fẹ́lẹ̀ ó máa bímọ fẹ́lẹ̀ kò jáde níwù ìdílé yẹn ìyá Naomi ọkọ ẹyọ kan ló fẹ́ lọ́jọ́ ayé ẹ̀ ìyá tó bí olórí Naomi ọkọ ẹyọ kan ló fẹ́ lọ́jọ́ ayé ẹ̀ wọn ò gbọ́ pé ìyá Naomi ó fẹ́ yìí tí ò mẹ́ni tó bímọ fún wọn kò sí nínú ìtàn ìyá Naomi pé ìyá Naomi ó bímọ fún olè pé olè bá sùn kò sí nínú ìtàn yẹn pé olè bá ìyá Naomi sùn kò sí nínú ìtàn yẹn àbó wà nínú ìtàn yẹn kò sí ń bẹ̀ tó wá wí pé ọmọ tó jáde láti inú ilé tó dànù tí ọba Ọ̀jájá nìkan ni èní ìkọni ìyá Naomi ti ń sùn pẹ̀lú ọmọ ẹ̀ èní kọ́ ló ti ń gbé pẹ̀lú ọmọ ẹ̀ èní kọ́ ni ọba Ọ̀jájá ti rí pé ìyá Naomi ó kó wá pẹ̀lú ọmọ ẹ̀ ni torí pé ó lè tó ọmọ ẹ̀ sí ọ̀nà sódà ọmọ ò ní ṣìnà ẹ ti gbọ́ nípa rumors tẹ kọ́kọ́ gbé tẹ sọ pé ìyàwó ọba olórí pé olórí Naomi ó ti kó kúrò lọ́dọ̀ ọba ní ìgbà yẹn ẹ tún gbé another rumors míì sí tọmọ yẹn fi bọ́ síta láti lè sọ fún yín pé òun ò kó kúrò báyìí ni òun kò possible òun ò ní kúrò lọ́dọ̀ ọkọ òun ìyá ẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ pé kò sí nǹkan tójú èèyàn máa rí nílé ọkọ èèyàn máa ń dúró sílé ọkọ ni tí àwọn tó bá ti ń ṣí kúrò tó ń ṣí kúrò ìwọ ò ní ṣí kúrò so kò ní ní ọ̀rọ̀ òṣì tó wá sọ Àjọkẹ́ lórí social media pé ọba Ọ̀jájá ó pe Naomi pé aya mi o mo ò fẹ́ kí ìyá ẹ̀ bá wa gbé ń bíbà mọ́ so ọ̀rọ̀ tó máa jáde láti ẹnu ọmọ alálùbáríkà ọmọ tó jẹ́ yí pé ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ọmọ tó jẹ́ pé tó bá ń bọ́ ọkọ ẹ̀ sọ̀rọ̀ báyìí tìkúnlẹ̀ ni tó máa fi ń bọ́ ọkọ ẹ̀ sọ̀rọ̀ ọmọ yẹn là ń pè ní ọmọ alálùbáríkà kò sí ọmọ tó máa jáde lára ẹ̀ tí àlùbáríkà ò ní tẹ̀lé irú ọmọ bẹ́ẹ̀ ni àlùbáríkà máa tẹ̀lé ni ṣó wá possible kí ọkọ ẹ̀ kó wá pè pé olórí mi o mo ò fẹ́ kí ìyá ẹ̀ bá wa gbé ìwọ náà máa gbọ́ owó ọ̀rọ̀ tó sọ o mo ò fẹ́ kí ìyá ẹ̀ máa bá wa gbé èsì tó máa wá fò ní pé tí ìyá mi ò bá ti gbé bíbà máa tẹ̀lé ìyá mi lọ ni ṣó possible ìwọ náà wo èsì yẹn ìwé èsì tó sọ kó wá sọ fún ẹ yí pé tí ìyá tẹ́ ẹ̀ bá ti gbà kí ìyá mi gbé láàfin máa tẹ̀lé ìyá mi lọ ṣó possible ta ló máa rí àwọn tó jẹ́ pé wọ́n lé dànù àwọn Faramadé wọ́n lé wọn dànù orò lọ́ fi ṣí wọn kúrò nínú ọba wọ́n ń wá gbogbo ọ̀nà láti padà wọ́n ń wá gbogbo ọ̀nà láti padà tó jẹ́ pé ìgbà tó ṣílẹ̀kùn ká pálàsì lẹ̀ fún àwọn tó ń pè ní Faramadé
Eṣinṣin Palace yẹn wọ́n ya fọ́tò pẹ̀lú ẹ̀. Eṣinṣin Palace wọ́n ya fọ́tò pẹ̀lú ẹ̀. Ẹ ti mọ̀ pé àwọn tó jẹ́ yí pé ọlá ò sí nínú ìgbésí ayé wọn ni tó sọ pé ọlá tó ń wá ọlá kiri. Eṣinṣin Palace tí kinní bá wà ní Palace àwọn tí wọ́n pè ní Faramade á ya fọ́tò pẹ̀lú ẹ̀. Tó bá fi kinní kọ́ nínú Palace báyìí á ya fọ́tò pẹ̀lú ẹ̀. Ẹ ti mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n fi ọlá kọ́. Wọ́n fi kò sí ọlá nínú wọn. Ọmọ tí wọ́n bá bí nílé ọlá àwọn ló máa ń ṣayé yamayama. Ọmọ tí wọ́n bí nínú ọlá nǹkan kò ń jọ lójú. Nǹkan kò ń jọ lójú. Nǹkan kò ń jọ lójú. Kò tí yẹ. Nítorí ẹ̀ ni wọ́n ṣe délé ọlá ló ṣe lé wọn dànù. Torí ẹni tí wọ́n bá fi ọlá bí tó bá délé ọlá kọ̀ǹpọ̀tà rẹ̀. Ó máa kọ̀ǹpọ̀tà rẹ̀. Ìdí nìyẹn tí Faramade tó fi délé ọlá tí wọ́n fi lé dànù torí pé wọ́n fi ọlá bí. Ọmọ tí wọ́n fi ọlá bí ni. Ọmọ tí wọ́n bá ti fi ọlá bí. Ṣé kò yé yín? Tó bá délé ọlá ó máa ṣe nyama ààrẹ ò ní balẹ̀ a máa wò pé èmi mo débi bàbá èmi mo débi bàbá èmi mo débi bàbá ààrẹ ò ní balẹ̀ kò ní farabalẹ̀ kò ní sí nǹkan tó ń jẹ́ ìfarabalẹ̀ nínú gbèsè ayé ẹ̀ ìwọ náà gbọ́ nǹkan tó sọ Àjọkẹ́ onígbé pẹ́pẹ́sẹ́ o olórí Naomi o ó wá sọ wípé òun máa kó kúrò pẹ̀lú ìyá òun máa tẹ̀lé ìyá òun ìwọ náà ṣé ọ̀rọ̀ yẹn dùn lẹ́nu ẹ ó wá ní fídíò tó tán o kò mọ bó ṣe máa pa o ó ti freeze o ó ti freeze nígbà tó rí viewers yẹn rí láyé ẹ látijọ́ tó ti ń ṣe speaker irú viewers tó rí lánàá yẹn orí ẹ fẹ́ dàrú ó fẹ́ burst Àjọkẹ́ orí ẹ fẹ́ dàrú ó fẹ́ burst lórí fake ó wá ṣe báyìí fún wa ó wá ṣe báyìí ẹ wo àwọn a máa fi Ashley kan pé ó pe ẹnìkan Ashley ṣóṣó pé kò ṣara àwọn ọmọ ọ̀dọ̀ tó wà nínú ọ̀dọ̀ kábíyèsí ẹ wá wo Ashley yìí àti Faramade jọ ń torí Ọlọ́run Àjọkẹ́ ṣó tí èyí tó pè ní Faramade yẹn a fẹ́ wo bí tí wọ́n ti ẹ̀ sì sọ yí pé engagement lásán pé wọ́n kó iṣu jẹ́ wá sọ fún ẹ ọba Ọ̀jájá tó jẹ́ ọba Ifẹ̀ ṣé kò yẹ nígbà tí wọn náà fi picture Faramade yẹn tó fi hàn ṣé ìwé èèyàn tó fi hàn yẹn ṣó bí fìtì ọba Ọ̀jájá ṣó bí fìtẹ̀ ìwé èèyàn tó fi hàn yẹn oní blogger ni pé blogger social media ni ìwọ náà wá wo picture tó fi ìgbà tó fi picture yẹn hàn tí mo rí picture yẹn tó mo padà lọ wo show yẹn tó wọ́n sọ pé ó fi Faramade kan pé ẹnìkan wà tó ń jẹ́ Faramade mo wá padà lọ tún show yẹn wò mo fẹ́ mọ picture yẹn mo wá wo picture yẹn mo ní eléyìí ò kì í ṣọmọ alálùbáríkà tí ọba Ọ̀jájá wàláì tí wọ́n bá gbé ẹmọ kọ́bọ̀ ẹ̀ tí wọ́n bá fi kọ́bọ̀ ẹ̀ sí ìyàn lójú ọba Ọ̀jájá ò gbọ́dọ̀ láyé àwa ìyá ayé a máa gbé ọba Ọ̀jájá a máa fi omi fọ gbogbo kọ́bọ̀ ẹ̀ yẹn tó bá jẹ́ pé ìyẹn ni wọ́n ń pè ní Faramade o yìí tó ṣò lánàá yẹn ni wọ́n ń pè ní Faramade ó dòdì àtúnwá ayé ọba Ọ̀jájá kò lè fẹ́ wu Faramade yẹn láyé ó dòdì ni lójú àlá bóyá lójú àlá ló ti sọ yí pé wọ́n ní pé blogger kan wà lórí social media tí wọ́n ń jẹ́ ayé ọba bóyá lójú àlá even gan lójú àlá kò lè kàn Ọlọ́run tí wọ́n bá ń kó gbogbo obìnrin tó wà lórí ilé alààyè tí wọ́n bá ń kó wọn lọ sí ọ̀dọ̀ ọba Ọ̀jájá láti jẹ́ ayaba kò lè kàn Faramade ó rí pé ìran nìyẹn ti wà ní ìran nìyẹn ti wà ẹ gbàgbé atrocity wọ́n ní ilé làwọn ilé báyìí là ń wò ká tó sọmọ lórúkọ irú orúkọ wo nìyẹn máa jẹ́ láàfin irú ọmọ wo irú ayé ọba wo nìyẹn máa jẹ́ láàfin yàtọ̀ sí jàgùdà àti apààyàn tó bá jẹ́ni tó ṣó lánàá yẹn kò sí nǹkan kan tó lè hard sínú ìgbésí ayé wọn ní ààfin
ju wípé ẹkún àti òṣè ló máa kó fún wọn nínú ààfin. Ó wá ń fi ẹ̀gbin àti yọ̀rọ̀ ó wá fi ń ta ọba wa lára. Tó bá tiẹ̀ rí ṣóòṣe àbí tó bá jẹ́ pé wọ́n fún ẹ ní £1 àbí èló ló fún ẹ gangan èló gangan ní Faramade gangan fún ẹ èló ló fún ẹ dé láti wá fi tánìṣì ọba Ọ̀jájá. Ẹ wá rí obìnrin alálùbáríkà láti lè pè. Ẹ wá ń po obìnrin tó jẹ́ yí pé súnú ẹ̀ gan wọn ò mọ orúkọ tí wọ́n fi sọ súnú ẹ̀. Àfáà wo ló jókòó níjọ súnú ẹ̀? Ẹni tó jẹ́ pé súnú ẹ̀ gan ò dáa. Ẹni tó pé ó kàn bí ṣá ni wọ́n bí ṣá. Ọmọ tí àwa mọ̀ tí ọba Ọ̀jájá bí òun ni Adéọlá àti Tadéníkáwò. Ọmọ méjèèjì tí ọba Ọ̀jájá tó present fún wa lórí Facebook. To present for the whole wide world pé ọmọ tó jáde lára òun lélẹ̀. Adéọlá ìyẹn àkọ́bí ẹ̀ tó jẹ́ obìnrin àti Tadéníkáwò ìyẹn ọmọkùnrin tí wọ́n yẹ̀ṣẹ̀ bí. Òun ni ọmọ méjì táwa mọ̀ tí ọba Ọ̀jájá bí. Nítorí ló ṣe máa ń da tí ọkùnrin bá fẹ́ fẹ́ má jẹ́ kán fẹ́ ní secret. Tó má ti fẹ́ ní secret tó ti yẹ àwọn ọmọ àlè làwọn ọmọ yẹn máa jẹ́ o. Wàá máa sun ẹkún ìkorò lábẹ́lẹ̀ ni. O ní láti jẹ́ kí ọkùnrin kó fẹ́ níta gbangba. Bẹ́ẹ̀ ni tí ọkùnrin yẹn bá lè fẹ́ níta gbangba kò bá dà àwọn èèyàn á lè pè ẹ́ ní tòótọ́ pé ṣó mọ̀ pé ìyàwó ọba náà nìyẹn náà ṣó mọ̀ pé ìyàwó ọba náà nìyẹn náà. Báwo lẹ kàn máa ṣe rí àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n kóra wọn jọ ní ààfin tẹ́kọ̀ máa pé gbogbo wọn ní ayọba. Ayọba wo? Báwo lẹ̀yin ṣe mọ̀ pé ayọba ni wọ́n? Báwo lẹ̀yin bóyá àwọn obìnrin tí wọ́n wà láàfin yẹn bóyá àwọn obìnrin tí ọba Ọ̀jájá bá nínú ààfin ni. Ṣebí ọba kan ló kú tí ọba kan fi jọba. Àbí ọba kan kú ni ọba kan fi jọba. Ṣáwọn ìyàwó yẹn ṣọ́ máa lé wọn kúrò ni? Wọ́n ní lé wọn kúrò láàfin. Wọ́n máa wà nínú ààfin yẹn náà ni láti máa bá ọba yẹn ṣe nìṣó. Ṣé kò yé yín sí? Torí ọba máa jọba lé wọn lórí ni. So tó bá ti mú ọba láti má fi ẹ́ hàn ó kì í ṣe ìyàwó ọba ó ń ṣó lórí. Wọ́n wá ní Àjọkẹ́ wá ní pé iṣẹ́ nǹkan tó ń wọ̀n ènìyàn o. Àjọkẹ́ wá ní pé torí pé mo rí oníṣẹ́. Àjọkẹ́ wá ní pé gbogbo ẹ̀yin ẹyọ ọba tẹ́ wà láàfin 13 ni gbogbo yín. Ìkan wà ló jẹ́ blogger. Ìwọ náà wò gbé sí ayé ẹ̀ kí o di ọba Ọ̀jájá. Ibo ló ti gbọ́ wẹ̀rì bí ọba ń fẹ́ blogger? Ibo ló ti gbọ́? Àti ẹ̀ wá jẹ́ pé ẹni tó jẹ́ pé ìyá tó bí ó bí re ẹni tó jẹ́ pé olè ló lóyún ẹ̀ olè. Tábà tí ẹ̀ wá fẹ́ lọ́kọ tí ọba fẹ́ wá lọ́kọ ṣé ìdílé tó jẹ́ yí pé olè lọ bímọ fún ìdílé yẹn ló máa ti lọ́kọ ni ọba máa ti fẹ́ yàwó. Tó yẹ pé ìyá tó bí ẹni tẹ́ ń sọ yìí olè ló lóyún ẹ̀fùn òun fún ara ẹ̀ gan mọ bàbá tó bí. Irú èèyàn yẹn ló máa sọ pé òun wá fẹ́ fọ́kọ o ọ̀dọ̀ ọba Ọ̀jájá ló wá hùn òun láti yankọ. Níbo ni tó bá fẹ́ wá sanwó orí ẹ̀ àbí wọn ò ní ṣe wedding ni àbí wọn ò ní gbéṣu lọ? Ta ló fẹ́ gbéṣu lọ fún? Ó bá di wò mí wò ẹ̀. Àwọn tó ní tàn re àwọn tó ní good life àwọn tó yẹ pé ìgbésí ayé yín òun ló ba ìgbésí ayé yín jẹ́ ìgbésí ayé tẹ́ live. Ẹ wá ń wá ọ̀nà láti lọ síbi gíga. Ẹ lè débi gíga ẹ máa jábọ̀ ni. Ṣẹ́yìn ọmọ ni Faramade ibi gíga ò tọ́ sí ẹ ṣé ọmọ ni kò tọ́ sí ẹ rárá. Tó bá ṣe ń gùn báyìí ló máa jábọ̀ torí iṣẹ́ ibi tó wà lọ́wọ́ yín ẹ tí débi gíga gan. Wọ́n ròyìn àwọn ẹ̀jẹ̀ ọmọ òkókó tẹ́ ti fi wẹ̀. Wọ́n ròyìn ẹ tí débi kankan. Ṣé wo èèyàn yẹn ni ọba Ọ̀jájá á wá sọ yí pé wọ́n fẹ́ di kọ́ńkú bá òun.
ẹni tí á wò ṣùṣù báyìí tá dẹ̀ fi ẹ̀jẹ̀ ọmọ òkókó wẹ̀ ìwé èèyàn yẹn ni ọba Ọ̀jájá máa wá sọ di ìyàwó tọ́hún ṣe ìmọ̀ yìí pé ó ti lọ́wọ́ ayé nú ni ikú òdẹ̀ ní ṣọba wa tí ọba wa máa wá wò pé kò wá sí obìnrin mọ́ nílé ayé tó jẹ́ pé obìnrin tó máa ń fi ẹ̀jẹ̀ wẹ̀ òun ló wá tọ́ sí òun láti fi ṣaya ṣẹ́yìn ò mọ̀ pé ìlú yẹn ò tún fara rọrọ mọ́ ni eku ò ní kékú fún wọn mọ́ ẹyẹ ò ní ké bí ẹyẹ mọ́ torí pé gbogbo ìgbà làwọn èèyàn máa sọnù gbogbo ìgbà làwọn èèyàn máa sọnù tó máa fi ẹ̀jẹ̀ rò tó ó máa wẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ni a máa pa wọ́n pakúpa ni Ọlọ́run ò ní jẹ́ ká wíwẹ̀ fún ọba Ọ̀jájá a ní wíwẹ̀ torí a fẹ́ kí eku kó ké bí eku a fẹ́ kí ẹyẹ kó ké bí ẹyẹ a fẹ́ kí ọmọ ènìyàn kó fọhùn bí ọmọ ènìyàn kí abonú ilé kó bí wẹ́rẹ́ kí àgbò kó wá tọwọ́ bọ̀sù kó lè fi pọmọ lára bẹ́ẹ̀ la ṣe fẹ́ kó ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ kí ara kó máa tù wọ́n káwọn tó ní business kó máa rí towó ṣe kájẹ́ máa jẹ́ títí wọn ṣẹ́yìn ò mọ̀ pé Ìwú Faramade yẹn òkúta ajé ni ṣẹ́yìn ò mọ̀ pé òkúta ajé ni kò ní ajé kankan ẹni tájé ti sá fún tipẹ́tipẹ́ wa ó tiẹ̀ wá ṣó mú àwòpẹ́ ta ló ń jẹ́ Faramade lórí social media yìí bí mo ṣe lọ sórí Google nìyẹn mi fẹ́ mọ history Faramade yìí mo ṣe lọ sórí Google ni bí mo ṣe tẹ̀ sí ni Faramade Bari ṣé ìwọ ló ń jẹ́ fún ìwọ ló wà nínú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀ ìwọ ni Faramade tí wọ́n sọ àwọn ta ló fún ẹ lórúkọ Faramade níbo ló ti faramọ́ kíni ṣórúkọ tí ìyá àti bàbá sọ ẹ nìyẹn faramọ́ bo o mama jábọ́ nígbà ọgbà ni kọfàmá eléyìí ò ń ṣe pé má ṣe pé fẹ́nikẹ́ni kò ń ṣe èpè torí ìwà ẹ kò mọ̀ a dẹ̀ fẹ́ kí wú ènìyàn Àjọkẹ́ má tún ẹ fà nílé ayé ẹ ṣe wuṣọ yẹn mọ́ nílé ayé ẹ tí wọ́n bá fún ẹ ní picture sọ fún wọn pé òtẹ́wú tó ń gba wuṣọ yẹn má ẹ fà nílé ayé ẹ láti wá disgrace ọba wa ta ló ń jẹun tá jẹ́ ń jù who gave you the effrontery ta ló fẹ́ níwọ̀ effrontery yẹn láti wá disgrace ọba wa ọba the whole prominence ọba ó tiẹ̀ wá rí àwọn èèyàn gidi àwọn tó ṣàn ó wá ń rí ẹni tí ìgbésí ayé ẹ̀ ti ṣá málámálá láti kékeré ní ìgbésí ayé ẹ̀ ti ṣá málámálá kò sí nǹkan tó lè write about it's zero. Ìwú yẹn ló fẹ́ gbé lọ sí Ilé Ifẹ̀ tó máa sọ gbogbo Ilé Ifẹ̀ yẹn tó máa sọ di bẹ́gà ẹ̀yin ò mọ̀ pé ó máa kó gbogbo bẹ́gà tó wà ní Kano Street ó máa kó lọ sí Ilé Ifẹ̀ ni tí gbogbo wọn máa di bẹ́gà wọ́n máa di bẹ́gà ni nígbà tí mo wá lọ sórí Google mo bá sọ pé Google o ìwọ ni Ifá ìwọ ni Ọ̀pẹ̀lẹ̀ jọ làhán mi o iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùlọ́tún ọ̀làlọ́sì àárín ọpọ́n rèé o mo fẹ́ mọ ẹni tó ń jẹ́ Fadé àbí Faramade o láà kó lọ kó wá gbé wá fún mi kó jẹun wò mo bá wo àṣekọjọ ayé ẹ̀ àṣekọjọ ayé burúkú ló gbé wá àṣekọjọ ayé ò dára Ifá tí mo dá nìyẹn nǹkan tí odò Ifá sọ fún mi nìyẹn tí mo ṣe gbé Ọ̀pẹ̀lẹ̀ yẹn wálẹ̀ báyìí tí mo lọ sórí Google gwa tí mo gbé wálẹ̀ bá ló fi yé mi pé nínú ìdílé àwọn Faramade wọ́n fi ọkọ kan òkú kọ́ńbọ̀dù ni wọ́n in fact iṣẹ́ aṣẹ́wó ni wọ́n yàn láàyò wọ́n bá mu tí bá wọ́n á já sí kọ́tà mi kò ní yé Àjọkẹ́ wọ́n ní tí wọ́n bá mu tí bá wọ́n máa ń jábọ́ sínú gọ́tà ni kí obìnrin mu títí níbi pé kó jábọ́ sínú gọ́tà ṣé wo obìnrin tó sọ pé kí ọba Ọ̀jájá máa tẹ̀lé nìyẹn ẹ fẹ́ rí dínkù ọba wa ọba Ẹdó kò ní yẹ ta ní pé ọba Yorùbá nìkan ni mi ìbá má dá sí torí pé òun náà jẹ́ ọba Ẹdó
ìdí tí mo ṣe ń dá sí ni torí ọba Ọ̀jájá wà lára àwọn ọba Ẹdó tó tẹ̀dó sílùú tí mo ti wá jẹ́ kó yé torí ẹ̀ mo ṣe ń dá sí má ever Àjọkẹ́ má ever nílé ayé ẹ̀ tó bá máa rí àwọn ọba játijàti àwọn ọba rédèrèdè tó mọ oyè tó yẹ kán fún àwọn èèyàn tó ń fún wọn lóyè jákujàku rédèrèdè kò yẹ ìwọ àwọn ọba yẹn ni kò rin fín má ever àwọn tẹ́ pé ìgbà tá máa wodù fáwọn báyìí tá máa dífá lé wọn lórí báyìí mo wé sí àwọn òbí mi ni òbí tí mo fi dífá láàárọ̀ yìí báyìí mo wé sí òbí yẹn ni ifá yẹn ò ń ṣe fá gidi tó tí mo dí ifá burúkú ni wọ́n bá mi sọ ifá arẹdẹ ni máa ń ṣe nígbà tí máa dárúkọ pé ta ló ń jẹ́ Faramade báyìí ifá tó máa sọ gbogbo ọ̀tàn ìgbésí ayé ẹ̀ fún mi ìtàn yẹn ó bad ìtàn burúkú ni wọ́n ní ibi tí ó jẹ́ pé ìgbésí ayé wọn bàjẹ́ dé wọn ò mọ ẹni tó máa ń bímọ fún wọn àwọn ọmọ wọn ò ní bàbá Àjọkẹ́ ṣé wo èèyàn tó sọ pé kí ọba Ọ̀jájá máa tẹ̀lé nìyẹn ẹni tó yẹ pé ọmọ tó bá bí kò kí ní bàbá wọ́n ní àwọn ọmọ wọn ò ní bàbá wọ́n ní ìyá wọn gan kò mọ bàbá àwọn ọmọ ẹ̀ kéèyàn wà láyé báyìí kí n dẹ̀ wá bímọ kí n gbóyún fóṣù 9 kí n má wà mẹ́ni tí mo bímọ fún èèwọ̀ ìrìṣà nígbà tó ń ṣe pé wọ́n tọ tọ́ọ̀nù lórí mi ṣọ́ tó tọ́ọ̀nù lórí mi ṣọ́ tó tọ́ọ̀nù lórí mi tán tiẹ̀ tó tọ́ọ̀nù lórí mi gan ó yẹ kí n mọ gbogbo orúkọ àwọn tó tó tọ́ọ̀nù yìí. ìwọ àwọn tó yẹ pé àwọn ọmọ wọn ò ní bàbá àwọn ọmọ àlè ló ń gbé wálé ṣó fẹ́ bà àfin jẹ́ ni wọ́n ní kò sí wọ́n ní tí ọ̀rẹ́ méjì bá wà báyìí wọ́n ní wọ́n máa ń bá wọn sùn ni àwọn ọ̀rẹ́ méjèèjì á dẹ̀ dó wọn wọ́n ní wọ́n máa ń fi bíi $20 wọ́n máa fi àwọn kò ní yẹ̀yà ẹ̀ wọ́n náà máa ń fi bíi $20 dó wọn wọ́n lè gbé wọn sílé fún ọjọ́ mẹ́ta tó yẹ pé $100 ló máa padà fún wọn wọ́n máa fi dó wọn imagine ìgbà tá tún wá wo ọ̀pẹ̀lẹ̀ yẹn tá tún wá ẹ má ṣe pín bí o nǹkan tá tún wá wo ọ̀pẹ̀lẹ̀ yẹn tá tún wá sún ọ̀pẹ̀lẹ̀ yẹn síwájú pé ẹ jẹ́ ká tún wo ìgbésí ayé ẹ̀ sí ẹ jẹ́ ká wo ìgbésí ayé ẹ̀ Faramade yẹn jẹ́ ká wò ó sí kí ni fáyẹn máa sọ fún mi níṣẹ́ ló dùn fá tí mo dá nǹkan burúkú ni can you imagine wọ́n ní kò dá rárá ni wọ́n ní kò dá wọ́n ní ìgbésí ayé wọn ò sún wọn lára wọ́n ní wọ́n wà lára àwọn tí àwọn tó wà ní Kano Street ẹ ṣàmù tẹ́ bá lọ sí Kano Street ẹ rí àwọn bẹ́gà níbẹ̀ ẹ rí àwọn bẹ́gà tó máa ń dúró sójú títì yẹn ẹ ṣàánú ajé ebi ń pa wọn ẹ ṣàánú ajé wọ́n ní níbi tí wọ́n ṣe báràdé ibi tí wọ́n ṣe báràdé wọ́n tún ṣe báràdé challenge wọ́n tún ṣe báràdé challenge ifá mi ló sọ bẹ́ẹ̀ fún mi o kò sọ jù bẹ́ẹ̀ yẹn lọ bí wàá mọ iye challenge tí wọ́n ṣe o ṣé challenge tó wà lọ́nà mo ṣe ni àbí challenge 10,000 challenge àbí 20,000 challenge àwa mọ ohun challenge tó jẹ́ bọ̀ ifá yẹn kò sọ fún wa kúlẹ̀kúlẹ̀ kò sọ yẹn délẹ̀ fún wa yẹn nìkan là wá mú torí mò ń kánjú láàárọ̀ yìí láti wá wo ifá yẹn ni aláyé bàjẹ́ Àjọkẹ́ tí èèyàn bá máa fi èèyàn tó bá máa jẹ́ kí ẹ tó bá máa dárúkọ àwọn èèyàn mọ́ ọba Ọ̀jájá á jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ní àlùbáríkà lára àwọn tó jẹ́ pé àlùbáríkà kankan ifá tún sọ fún mi pé àwọn danfo driver àwọn tó ń ṣe móòlù ẹ̀ àwọn danfo àwọn agbèrò wọ́n tún lọ nínú òbò Faramade àwọn agbèrò wọn bá sùn ṣé wo obìnrin tí ẹ fẹ́ kí ọba Ọ̀jájá can you proud of such person ẹni tí agbèrò bá sùn agbèrò ìwà àlùbáríkà ọmọ wo ló lè wà ní ara aró ẹ̀yin ẹ sọ̀rọ̀ àfiléyìn lọ́wọ́ ni
ẹ má ṣe dárúkọ kankan bí Faramade ni wọ́n sọ fún wa jẹ́ kó yé yín sì àwọn òfẹ́ òṣì a máa kókú lọ a máa dáwọ́ a máa gbẹ́bọ ẹbọ gúnnunú ó ń gagún láyà ó tí rí bí wọ̀ wá wọnú igbó lọ ni rámi nìkan rábọ̀ ilé ni inú igbó ni ilé Faramade kó wọgbó lọ rámi mi ká má rí mọ́ níbo igbó ni ilé ẹ ibẹ̀ làwọn adẹ́tẹ̀ máa ń gbé ṣé wọ́n mọ̀ pa adẹ́tẹ̀ nìwọ adẹ́tẹ̀ abaniláyọ̀jẹ̀ Faramade adẹ́tẹ̀ jẹ́ pé gbogbo àwọn tó bá ní ayọ̀ bójọ́ ọmọ kókó ló láyọ̀ á ṣe bá láyọ̀jẹ̀ bójẹ́ aboyún ló láyọ̀ á ṣe bá láyọ̀jẹ̀ bójẹ́ ọmọ tó ń ṣe bílẹ̀ ní ló yáyọ̀ á ṣe bá láyọ̀jẹ̀ wọ́n máa ń bá wọn láyọ̀jẹ̀ kiri ni irú ìyẹn lẹ́sẹ̀ sọ pé kó wá fọ́ba àbó ti fọ́ba ni níbo ta ni ìyá ẹ̀ kí lorúkọ ìyá Tóbi nígbà tàbí tí wàá dá Ifá yẹn síwájú Ifá yìí náà ni ẹ mọ̀ pé mi máa ń ta obì àwọn obì àbàtà àwọn obì olójú mẹ́ta èmi máa ń ta obì mo dẹ̀ mọ lílo àwọn obì yẹn mo mọ àkókò tó yẹ kí n lò ìdí tí mo ṣe wá gbé obì mi nìyẹn pé obì ní yẹkú obì ní run àrùn obì mo wá fẹ́ lò ẹ̀ fọwọ́ Faramade lẹ́yìn o ìwọ Ifá yìí àti ń dá fà yìí mo fẹ́ mọ ìyá Tóbi kí lorúkọ ìyá Tóbi iṣẹ́ wo nìyá ẹ̀ ṣe ní ìgbà tí ìyá Faramade wà nílé ayé wọ́n bá ní iṣẹ́ cleaner God ìgbà tí ma wá dá Ifá yẹn bá lọ báyìí pé ìyá ẹ̀ lélẹ́yìí o pé cleaner nìyá ẹ̀ máa ń ṣe iṣẹ́ cleaner máa imagine ọba prominent ọba tiwa wàá ríyàwó fẹ́ láyé ẹ̀ ẹni tí ìyá ẹ̀ ń fọ tọ́ílẹ̀tì ní airport Nàìjíríà ìyẹn ni mo tún wá dá Ifá yẹn mo ní ṣóbì mi yìí ò ní tán bá obì àbàtà obì tó dá ní àwọn obì gbàǹjà olójú mẹ́ta obì téèyàn máa fi ń kí Ifá nìyẹn tí o bá rí obì gidi tí o bá fi kí Ifá gan ákè o bá wò pé Ifá olókun asọ̀rọ̀ dalẹ̀ Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ jọ̀ọ́ báwo ni ìgbésí ayé ìyá Faramade ṣe rí nílé ayé nígbà tó wà nílé ayé báwo ló ṣe ṣe lé ayé Ifá làwọn mi ní kedere ń gbígbé làwọn mi mo fẹ́ rí gbogbo iṣẹ́ tí ìyá Faramade ti ṣe láyé báwo báyìí iṣẹ́ burúkú ni ìyá Faramade ṣe nílé ayé tó bá wò pa ókè ó dàbí pé kó má jẹ́ pé ojú méjì nìkan ni mo fi ń wò bó bá mú torí ojú kẹta wa ibi báyìí ló máa ń wà mo bá mú aṣọ funfun mo bá fi nu ojú kẹta mi pé kí ojú kẹta mi lè rí kó má jẹ́ kó ojú méjì yìí nìkan ló rí mo bá mú aṣọ funfun mo fi nu pé ọyẹ́là bàbá fọmọ lójú àsìríran ojú kẹta ọyẹ́là bó ṣe ojú mi ṣe là ní mo bá rí gbogbo iṣẹ́ burúkú tí ìyá Faramade tó ti ṣe nílé ayé ṣẹ́yìn mọ owó iṣẹ́ tí ìyá Faramade ṣe dóyì kí ló dé akúnakúnà òun ni ìyá Faramade nílé ayé ní ìgbà tí ìyá Faramade wà nílé ayé akúnakúnà ṣé ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní akúnakúnà àwọn tó máa ń ṣe ìṣekúṣe aláṣẹ́wó onínọ̀bì òun ni ìyá Faramade nǹkan tí Ifá ṣí fún mi nìyẹn akúnakúnà ṣé ọmọ akúnakúnà
òun ni ẹ má pe family ke o ẹ má dẹ̀ pe ọ̀pẹ̀lẹ̀ mi lólè mo fọlọ́run bẹ̀ yín ifá mi máa ń ríran o nǹkan tó bá ti sọ báyìí ní bá ti gbé ọ̀pẹ̀lẹ̀ wálẹ̀ báyìí kedere ni ó jẹ́ waste àwọn òbí àbàtà mi àwọn òbí gbàǹjà mi òbí olójú mẹ́ta amanta òbí olójú mẹ́ta ìlà mẹ́ta ló máa wà ńbẹ̀ olójú mẹ́ta ni àwọn òbí tó tóbi gidi tí wàá fi ṣàdó jẹ́ waste torí àwọn nǹkan burúkú ló sọ lórí Ifá Amadé tó bá tí Ifá mi bá sọ nǹkan tó dáa mo máa ń jẹ òbí yẹn nígbà mi ṣùgbọ́n wo òbí báyìí kò ṣe jẹ torí nǹkan burúkú ló sọ nípa ẹ̀ kò sọ nǹkan tó dáa ó ní ìyá yẹn onínàbì òun ló ń pè ní akunakuna ọmọ onínàbì òun ni kí ọba Ọ̀jájá gbé sílé ṣẹ́yìn ò mọ̀ pé like mother like daughter owó ìyá gbọ́n àwọn Yorùbá ló sọ èdè yẹn àwọn ló sọ wọn dédé sọ tí wọn bá mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni àwọn ló sọ pé òwú tí ìyá bá gbọ́n òun lọ́mọ máa wọn ṣẹ́yìn ò rí ni nígbà tá wo ẹsẹ̀ kájá Faramadé a rí traces pé tó bá bímọ wọn ní bàbá ṣẹ́yìn ò rí pé òun náà ti ṣe akunakuna ni akunakuna kéèyàn wà nítorí pé ó upgrade títí ẹ̀ kò ṣe bí títí ẹ̀ ó wá mú títí ẹ̀ ó upgrade ẹ̀ bí kó máa bọ́ rẹ̀ méjì sùn lẹ́ẹ̀kan náà kó máa ṣe threesome ẹni tó ń ṣe threesome lẹ́ni pé kí ọba tàwa ọba Ọ̀jájá prominent ọba kó máa pè ní ayé ọba níbo má tún sanwó ẹ̀ mọ́ torí tí bá dá Ifá mi mo lè ní pé kí trailer kó kọlù mí tẹ́ bá tún sọ bẹ́ẹ̀ ẹ má tún sọ bẹ́ẹ̀ mọ́ nílé ayé yín ṣé kò yé yín torí pé gbogbo ìdílé wọn pátápátá ni mo fẹ́ dáfá fún tí mo máa dẹ̀ dáfá fún bó bá tún wá wò pa ìwú ìyá kí ìyá wò leléyìí mo wá tún wá sọ yí pé jọ̀ọ́ ìwọ Fá Olókun Asọ̀rọ̀dayọ̀ jọ̀ọ́ ó bá sọ fún mi ó Fá Olókun bá sọ pé mo lè bá kí n lọ ẹ mọ̀ pé èṣù duty tó dání mo bá lọ sí di èṣù mo bá gbé epo dání mo nítorí Faramadé mo ṣe wá o Faramadé ló sọ pé kí n bu epo lé ẹ lórí o ìwọ èṣù òṣòròǹgà èṣù mo pè ẹ́ báyìí o kó wá jẹ́ mi níwò ní kíákíá torí Faramadé ni o mo da epo lé ẹ lórí torí Faramadé ni torí mo fẹ́ wo gbogbo ohun tí ó ti ṣe nílé ayé pátápátá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé ẹ̀ bó ṣe fi hàn mí nìyẹn lèṣù bá wá lèṣù bá ní pé ìgbésí ayé Faramadé leléyìí o ló bá fi gbogbo ẹ̀wọ̀n mi pẹ́ lọ́wọ́ kedere báyìí ní ìgbà tí Faramadé tó di blogger lèṣù bá fi hàn mí lèṣù bá ní kí Faramadé tó di blogger ó ní ọ̀rẹ́ kan tó wà nílé ọkọ tí ọ̀rọ̀ ọmọ bí ní Faramadé bá sọ yí pé kó ń ràn lọ́wọ́ kó lè rọmọ bí bó ṣe pa ọ̀rẹ́ ẹ̀ yẹn nìyẹn o láti lè gba ọkọ ẹ̀ bí Faramadé ṣe pa ọ̀rẹ́ ẹ̀ nìyẹn ṣẹ́yìn ò mọ̀ pé apààyàn ní Faramadé murderer she is a murderer Faramadé is a murderer ṣé murderer lẹ fẹ́ kó fẹ́ ọba kábíyèsí mo bá ní èṣù ó ṣe tó jẹ́ kí ọba wa ṣìṣe ó jẹ́ kí ọba wa ṣìṣe báwo lè ṣe máa sọ pé kí odindi prominent ọba kó máa fẹ́ murderer person murderer nítorí ẹ̀ ní Faramadé ṣe ń sá kiri ó ń sá from one country to another wọ́n ní ìdí tí Faramadé ṣe di ẹni tó kúrò ní Nàìjíríà nìyẹn torí pé ó pa èèyàn nǹkan tí wọ́n rí fún mi nìyẹn o orí àní láti béèrè torí odùn Fá àwa ní lọ́wọ́ àwa máa ń dífá gbogbo ẹ mọ̀ pé ìṣẹ̀ṣe làwa ń ṣe àwa ò ṣe white butterfly tẹ̀yìn sí ṣé kò yẹ yín ìṣẹ̀ṣe tí tèmi kò parọ́ fún mi ṣó ti yẹ yín sí ni mo ṣe pé kí n tọ̀ àwọn àgbà lọ torí mo ní Ifá lọ́wọ́ ó dẹ̀ di dandan kí àwọn àgbà kan jẹ́ mi
torí ẹ̀ ni mo ṣe wá fún yín láàárọ̀ yìí pé Àjọkẹ́ yẹn ó sì sọ ni ilé ayé ẹ̀ kó má tún tó bá tún lé ayé ẹ̀ wà kó tún lé ayé ẹ̀ wà kó tún lé ayé ẹ̀ wà kó má tún ever sọ̀rọ̀ nípa Faramade. Ta ló ń jẹ́ Faramade? Ó lè jẹ́ kan lára àwọn tó máa gbá títì ní Nàìjíríà, àwọn tó máa ṣiṣẹ́ cleaner, àwọn ló máa jẹ́ bóyá o ṣì sọ ni bóyá o mọ nǹkan tó ń sọ. You are sick in your brain. tó gbé tá bá dá Ifá tá bá wo gbogbo ṣẹ́ẹ̀kì ilé ayé ẹ̀ nínú Ifá tiwa tó bá sọ fún wa wá sórí social media wá sọ ìgbésí ayé ẹ̀ Ifá tiwa kò tí bá dá Ifá báyìí pé mo fẹ́ mọ gbogbo ìgbésí ayé ẹ̀ ó máa fi hàn wá báyìí kedere báyìí ló máa fi hàn wá. Àjọkẹ́ má jẹ́ kí Ifá mi rí gbogbo ìgbésí ayé ẹ̀ bó ṣe lo ìgbésí ayé ẹ̀ ká má bẹ́ẹ̀ sọ lórí social media. Máa mọ owó iṣẹ́ tó máa gbaṣẹ́ alálùbáríkà má ṣe gbaṣẹ́ àwọn mọ́dọ́rà kó máa dárúkọ mọ́dọ́rà èèyàn tó jẹ́ pé apààyàn ni kó máa sọ yí pé òun náà wà lára ajá níbo ṣé wọ́n rí nídìílé olórí Naomi pé wọ́n pààyàn rí ṣé wọ́n rí bẹ́ẹ̀ má ṣe wẹ́ mọ́ o a ní ká fún ẹ ní wọ́n nìní ṣé ti yẹ olórí Naomi ò kúrò ní láàfin o èmi mọ̀ bí tẹ́ ti ń gbọ́rọ̀ orí burúkú káàkiri olórí Naomi kò kúrò láàfin wọn dẹ̀ lé ìyá Naomi kúrò láàfin wọ́n gbádùn ayé wọn láàfin olórí Naomi bá ṣe ń bá yín sọ̀rọ̀ ó sì wà láàfin ọba Ọ̀jájá. So Àjọkẹ́ tó bá ń gba information try jẹ́ kó máa fún ẹ ní evidence kò yẹ olórí Naomi lọ́wọ́lọ́wọ́ báyìí she's pregnant ó ti wà nínú oyún ọmọ ẹlẹ́nkejì àsọ̀kalẹ̀ àǹfààní òun ni fámi wí fún yín ìbejì làǹtìlàǹtì bẹ́ẹ̀ ni ìbejì làǹtìlàǹtì tẹ́ bá fẹ́ kú kẹ́ lọ kú ọmọ alálùbáríkà nìyẹn tí alálùbáríkà ọmọ wà lára ẹ̀ ó ṣe ẹni tó jẹ́ apààyàn Faramade is a killer jẹ́yìn ọmọ ni mọ́dúrà ni Faramade. Ifá ló jẹ́ kí n rí gbogbo ohun tó ti ṣe nílé ayé tó pa èèyàn láti fi ọkọ lọ́kọ ṣẹ́yìn orí ni ṣe fẹ́ kí Faramade pa gbogbo àwọn olórí tó wà láàfin ni tó bá mú yẹn dé ààfin ó máa pa gbogbo wọn tán ni ó máa fi oògùn sínú oúnjẹ fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan torí once a murderer is a murderer tó bá ti attempt láti pààyàn rí ó máa pààyàn lọ ni. So ẹ jẹ́ ká close Ifá wa báyìí ká lè gbé síbì kan tó bá ti rí obì níta má jẹ́ o obì tí mo ti fi dífá nìyẹn o mo ní láti dànù àwọn obì yẹn wọn kò ṣe jẹ kò ní ṣe jẹ oṣù obì tán lè jẹ àwọn obì olójú mẹ́ta ṣé kò yẹ òun la fi dífá fún Faramade àwọn tó yẹ pé Faramade tẹ́ bá mọ àwọn nǹkan tí Ifá mi sọ Fámi sọ̀rọ̀ gan o ṣe mọ̀ pé èèyàn ò dẹ̀ gbọ́dọ̀ tú gbogbo ohun tí Ifá bá sọ torí ọ̀rọ̀ Faramade ó ta kókó ń bẹ́nu ẹ̀ ẹni tí ìgbésí ayé ò smooth òun lẹni pé kó wá lọ jẹ́ aya ọba ẹni tí ìgbésí ayé ẹ̀ bá smooth òun ló gbọ́dọ̀ jẹ́ aya ọba ẹni tó ní good story ẹni tó ní good story ibo lẹ́yìn ti gbọ́ pé aya ọba jẹ́ blogger ibo lẹ ti gbọ́ ṣe jàti iṣẹ́ rádaràda iṣẹ́ òṣì iṣẹ́ jàti àwọn ọmọ tó wá láti ìdílé rẹ̀ làwọn ọba máa ń fẹ́ ibo lẹ ti gbọ́ wẹ̀rì àwọn ọmọ tó bá wá láti ìdílé rẹ̀ làwọn ọba máa ń fẹ́ kò ń ṣe àwọn ọmọ tó wá láti ìdílé burúkú ṣé wu Faramade yẹn ṣojú ẹni tí ó lè fẹ́ níyàn pàtàkì láwùjọ ẹ̀yin náà kọ́kọ́ wo skin ẹ̀ nígbà tá a ti wá béè lọ́wọ́ Ifá ṣé wàá bá mi gbé àwòrán Faramade yẹn fún mi gangan torí Àjọkẹ́ yóò jẹ́ àrí dáadáa ojú lásán ló gbé fún wa ṣé wàá lè gbé gbogbo ara ẹ̀ wá nígbà tó máa gbé wá tẹ́ bá rí ẹsẹ̀ yẹn lásán ẹ máa fàdá ṣàní ẹsẹ̀ yẹn ò wù mí ẹsẹ̀ yẹn máa ń ṣe báyìí ní ṣó dẹ̀ da ṣó dá kí wo obìnrin tó ń tẹ̀lé ọba kí ẹsẹ̀ ẹ̀ máa yàká
ẹsẹ̀ ó máa yàká tí wá bend báyìí ó máa touch lẹ́lẹ̀ a máa touch lẹ́lẹ̀ bí Ifá mi ṣe gbé wá fún mi ọwọ́ ẹ̀ wá jóná ṣe bí gbogbo yín lè rí ìyàwó ọba tọwọ́ ẹ̀ fresh tán lè fi ríǹgì sí lọ́wọ́ ṣùgbọ́n Faramade ọwọ́ ẹ̀ jóná jẹ́ pé kò sẹ́ni tó lè fún ní nọ́kù kó ìmùgún ò lè ṣiṣẹ́ nínú ọwọ́ yẹn Ifá mi oh my god Ifá yẹn ó clear tẹ́ bá rí bí ọwọ́ yẹn ṣe jóná ẹ ní lè jẹun tẹ́ bá rí wo ọwọ́ yẹn ká ní pé Ifá mi lè jẹ́ kí n fún mi ìfẹ́ kẹ́ ẹ wá jí Ifá mi lọ olóhùn tó bá yẹ pé wọ́n permit wá màá lọ screenshot yẹ lọ́dọ̀ Ifá mi tó bá lè permit mi níbo màá lọ screenshot yẹ tí Ifá mi bá lè permit mi láti lè jẹ́ kí n wá fi hàn àwọn ọwọ́ yẹn ọwọ́ yẹn jóná ọwọ́ yẹn ò bu ìkúnyàn kò ń ṣe ọwọ́ yẹn ló lè tẹ̀lé ọba lẹ́yìn ṣé ọbọ ìjájá máa rìn á máa tẹ̀lé ewu Faramade yẹn ilé ayé ti bàjẹ́ nìyẹn ẹni kọ́kàn mú igi báyìí kan fọmọ lórí ni honestly ilé ayé ti bàjẹ́ nìyẹn even gan àwọn tó ń tẹ̀lé ọba nínú lọ́dọ̀ kábíyèsí kò ń ṣe wú àwọn wọn ò gbọ́dọ̀ gbèrú Faramade yẹn kó sọ pé àwọn róbìnrin wọn ò gbọ́dọ̀ gbé ẹ bá mọ nǹkan tí mo rí àwọn nǹkan tí mo rí Ifá yẹn mo tún wá dá Ifá yẹn síwájú lọ mo tún wá dá lọ síwájú hello good afternoon ṣé wà ẹ wọnú bẹ̀ red trailer báyìí àti mọ́tò yellow páàkì síbi tí mọ́tò yellow yẹn wà van yellow yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ trailer ready ẹ máa bọ̀ space lélẹ́yìí tí mò ń wò yẹn ẹ ṣáà ti rí van yellow yóò kò lọ ibi tí rí yẹn wọnú bíbá wa ẹ ti rí yìí tó ń pe driving license ẹ ti rí tó kọ kìíní tó máa fi ń yẹ ibi tó wọ̀ wá yẹn ibẹ̀ lẹ́ ń bọ̀ ẹ wọnú ilé tó ń wọ̀ wá báyìí ṣe bẹ́yìn yẹ ṣé kò yẹ yín sìn so ẹ máa kò ní dá ká wò lọ síwájú mi fẹ́ ká lọ síwájú jù pé Ifá àti wa níbí báyìí ṣé ti yé yín kò kí ń àfi tá bá tún fẹ́ lọ sí ṣé kò yé yín sí Ifá àti wa níbí a tún lè béèrè sí lọ́wọ́ Ifá pé báwo ni Faramade ṣe wá ń ṣe ìgbésí ayé ẹ̀ má worry wọ́n pa náà ni ẹ tún ti pa náà ẹ ti pa náà ẹ bá wa tàn you off my light is there má nìyẹn ni ó fọwọ́ ọ̀sẹ̀ ó ti lẹ̀ fún mi ẹ má máa sọ̀rọ̀ sí ẹ̀
ṣé kò yẹ yín sìn so a nílé kí ló dé wọ́n flag wa gan o ṣáṣẹyìn ní kí ló dé beautiful face báyìí kí ló dé tí ẹ tún tẹrẹ dẹdì kí ló dé tẹ ń tẹrẹ dẹdì báyìí ẹ má tẹrẹ dẹdì ṣé kò yẹ yín ẹ gbà sára bẹ́ẹ̀ ẹ jẹ́ sára ẹ má tẹrẹ dẹdì ẹ jẹ́ sára ẹ ká sára ká sára ni tabatúwí ifá tabatúwá dá a tún lè dá ifá kéékèèké ní ifá jàre a dá ifá tó gbá sí kí ló dé Faramade jẹ́ ń sọ̀tàn ìgbésí ayé ẹ̀ ifá ni nǹkan tí ifá bá sọ la máa sọ Faramade calm down kò yí ẹ má flag wa Faramade ṣó ti yẹ má flag yá ó bìlítù ara ẹ̀ gan ó mọ ni èèyàn gbalé ayé jẹ́ tó yẹn tí bá tún wá sọ gbogbo nǹkan tí ifá sọ nǹkan ṣó máa flag mi wálẹ̀ pátápátá nìyẹn ni ẹ̀ kò yí ẹ Faramade tí bá sọ gbogbo nǹkan tí ifá sọ ifá sọ̀rọ̀ gan ifá sọ̀rọ̀ ifá sọ débi pé cha àbí kí n má sọ ohun tó ifá sọ ni Faramade ifá ò sọ̀rọ̀ ẹni rẹ̀ tí ifá ò bá dẹ̀ ti sọ̀rọ̀ èèyàn ní rẹ̀ ìwé èèyàn yìí wọn ò gbọ́dọ̀ jẹ́ kó máa dọ́dọ̀ ọba tí ifá ò bá ti sọ̀rọ̀ èèyàn ní rẹ̀ ìwé èèyàn yẹn kò yẹ kó máa dọ́dọ̀ ọba ifá ò sọ̀rọ̀ ní rẹ̀ rárá honestly speaking kò yẹ kó máa dọ́dọ̀ ọba so ìdí nìyẹn tí mo ṣe wòye pé kọ́mọdé má lọ hang yẹ torí pé tí Faramade bá máa sọ̀rọ̀ ń ṣe á ní pé jealousy ni mo wá béè lọ́wọ́ ifá pé kí ló ń jẹ́ jealousy kí ni a máa jealousy lára Faramade kí ni a máa jealousy ṣọwọ́ tó ti jóná ní àbẹ́sẹ̀ tó ti jóná àbẹ́sẹ̀ tó ń yàkà la máa jealousy lọ́wọ́ ẹ̀ bá wò pé Faramade ifá láwọn mi ní kedere wí ó yá mo ṣe tẹ́lẹ̀ nìyẹn mo ṣe wo odò fáyẹn nìyẹn ó ṣe kò fọ́rí fún ẹ rárá ibi pátápátá ló wà ń bẹ ibi Faramade ìyá láyé bàjẹ́ ni o láyé bàjẹ́ ni Faramade kò sọ́rí fún ẹ ta ní pé ó fún ọrẹ ni ta ní pé ifá yẹn ó fún ọrẹ fún ẹ honestly speaking máa sọ yìí tí ẹ tún láyà wá sórí péjì mi ẹ need láti wá kò yé yín ẹ ní láti wá honestly speaking kò sẹ́ni tá à ń bá jà ń bíbà ifá ló sọ̀rọ̀ jẹ́ kò yé yín sí ifá ló sọ̀rọ̀ torí pé ifá ló mú Naomi the same ifá yẹn la ṣe bèrè ìgbésí ayé ẹ ifá ló mú olórí Naomi Faramade ifá ló mú olórí Naomi kò ṣe clean ifá tún sọ débi pé Faramade máa ń ṣe clean sheet ifá sọ débi pé fún mi pé Faramade gan ò mọ ẹni tí bàbá ẹ̀ jẹ́ eléyìí á jẹ́ bàbá ẹ̀ lẹ́nìí tọ̀hún á jẹ́ bàbá ẹ̀ lọ́la ọ̀túnla á jẹ́ bàbá òun ifá ló sọ bẹ́ẹ̀ fún mi pé Faramade ò mọ ẹni tí bàbá ẹ̀ jẹ́ gbogbo bàbá tó wà lé ayé yìí ni bàbá tó bí Faramade tó bá ṣàti lówó bàbá Faramade ni dádì mi bàbá tó bí Faramade nìyẹn tó bá ti lówó báyìí bàbá ẹ̀ tó bí nìyẹn ṣé kò yé yín ṣó dẹ̀ dá kí ọba tí àwọn bá máa fọ́kọ odindi ọba Ẹ̀gúnwùsì ẹni ìtàn Ọ̀jájádì first Ọ̀jájádì second àbí kí ni wọ́n tí wọ́n okay wà lórí show kí ni kí n kó wa okay nǹkan ògì mélòó ní fún mo rí pé ra ìgbé 10 and 70 £80 5 ni mo fẹ́ 10 tí kò ju ní nǹkan mo ní £50 discount nǹkan no nítorí ó tóbi gan kò tóbi gan mo ti rà á tó pọ̀ ẹni mo ti padà wá
yìí tí máa fún yín oní 1 kg máa fún yín òun ṣe ní 5 kg ní ìwé fún yín ní 5 kg. ẹ ta fún mi 40. ẹ ta fún mi 40. ẹ báyẹ̀ fún mi ní this sorry. Mo fẹ́ bẹ̀rẹ̀. Hello mọ́mì. Ṣé o? Ọ̀ máa bá yín ṣe ń sìn ṣẹ́gbọ́n. Ẹ fún mi for 40 náà san o. 40 náà san. Nítorí tí mo fẹ́ fún yín kò ń ṣe kékeré. 1 kg náà lẹ fún mi lọ́jọ́ yẹn bó tó gé wà pa. Tí mo ti rà lánàá place mi o tí mo like it mo. A ṣe lè fún wa. Oh okay. So prayer ní dúdú òsì. Yeah, mélòó lẹ fẹ́? Méjì báwo? As in carton méjì. Okay, lanta. Carton kọ̀ọ̀kan la máa ń ta 26 pound. À ń tẹ̀yọ méjì náà. Ẹ fún mi ní ẹ̀wà 5 kg. Yẹ máa fún yín nìyẹn sí. Máa lọ gbé kíní wá. So èló lẹ́wà? Ẹni yìí mo ti ṣòwò ẹ̀. Ókè nǹkan. Ṣé ti gba ògè bẹ́ẹ̀ fún mi? Mọ̀mọ́ tó gbà sí. Ẹ dẹ̀ ṣe ọjọ́ kúlà yẹn. Láìpẹ́. Kúlà yìí bíá. Màmá yèyé ń tẹ̀ ẹ̀ṣẹ̀ ṣòwò ẹ̀ wá ń pè mí. Ẹ tẹ̀jẹ̀ káwọn tó wọ̀n wájú dá yín lóhùn. Ká dáhùn tó wọ̀n wájú lóhùn. Màmá yẹn fọ́ ni. Ṣé kí n ṣì gbé wá? Àbí kí n lọ kóògì wá? Ṣé kí n lọ kóògì wá? Mo kàn máa ń lo tí má ti jẹ pa ni. Ìjọ pé mo fi ń wẹ̀. Ìyá ìfún mi. Then ẹ̀wà yín èlò ní 5 kg. Màá fún yín 15. So owó mi jẹ́ 55. Hello, ọ̀yàwó ẹ̀wà. Mo lọ́wọ́ mi jẹ́ 55. Ó jẹ́ 60 pound. 55. 60. Mo ti yọ 5 pound kúrò mẹ́. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀. Ẹ jẹ́ ká máa gbọ́ kíní yẹn lọ. Ẹ láìkẹ́. Nǹkan tí èmi náà mo láìkẹ́ gan. Èmi máa fi ń ṣe ẹ̀kọ́. Ẹ̀kọ́ náà mo máa fi ṣe. Orí pé mi kan mo máa ń jẹ. Ẹ̀kọ́ yẹn wà pa gan. Ẹ wá fi jẹ pepper soup. Oh God. Láàárọ̀ Saturday, mọ́mọ́. Èmi máa fi ń ṣe ẹ̀kọ́. Èmi máa fi ṣe ẹ̀kọ́. Ẹ̀fọ́ ńkọ́? Ẹ̀fọ́ rírò. No, ẹ̀kọ́ èmi máa fi ń jẹ pepper soup láti ilẹ̀ ni. Mi lè fi jẹ ẹ̀fọ́ because mi like oúnjẹ méjèèjì kò gbóná. Mi like kí ìyẹn má gbóná. Sílẹ̀kùn ọlá kò sí ní àfimọ́ authoritatively ó ti kúrò láàfin. Àwọn èèyàn dẹ̀ pè mí láti Ilé Ifẹ̀ láti Àkúrẹ́ wípé can you bring that post down? Mo dẹ̀ ní why ma? Why sir? Wọ́n ní because àwọn ò fẹ́ ká rí ọba fín. Ọlọ́run ọba o, kábíyèsí o, àrọ́bà fín lọ́ba ń pa. Lóòótọ́ ó ti yàtọ̀ sí ayé àtijọ́ tó bá ń pa èèyàn. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ní ipò ọba òun fẹ́ fi ọwọ́ gún wọn lójú. Òun gan nǹkan tó máa rí lẹ́yìn ẹ̀ á ju ní tó wà lẹ́yìn ẹ̀fà ó máa ń ju èje lọ. I will never disrespect the king. And Beshemo is one of the kings tí mo love gan. Honestly, ká ní mi ò tí marry ní èmi náà lọ tò síbẹ̀ torí èrò pọ̀ lẹ́yìn kábíyèsí. Ṣùgbọ́n borí bá ṣe dání sí là ń gbé, mo ti lọ́kọ so mi ò fi lè lọ síbẹ̀. I love him with passion. I love Kábíyèsí Ọọ̀ni of Ife because he's a brilliant king. Ọba wa gidi ni, ọba tí ò ṣe é rí fín ni,
látìgbà tí bàbá yìí ti gorí oyè mi ò rò pé ó ṣe nǹkan tó dójú tì wá. Instead, he's been trying to bring us together as Nigerians. He's been trying so much. Àwọn náà ló kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwa ọ̀dọ́ wípé you're not carrying the young ones along. You're not carrying the young ones along. Àwọn náà ló sọ fún wa pé if you want Nigeria to be good, àwọn ọ̀dọ́ yìí ẹ máa carry wọn along with things you're doing, your decision making and everything. So ọba gidi ni, ọba tí ò fẹ́ disunity among Yorubas ni ọba Kábíyèsí Ọọ̀ni. Mo fẹ́ wọn ṣùgbọ́n ibi tó rí bá dání sí là ń gbé, mo wà lọ́dọ̀ àwọn dádì wa lọ́wọ́lọ́wọ́. Now let's go straight to the point. Where is Olori Naomi? She dragged. I am expecting professionalism in your delivery of this topic. Mary Jenkins, of course, I will be professional as much as I can. You understand? I said, where is Olori? Sorry, no Wuga Ola. Where is Olori Naomi Shilekunla? Of course, Olori ti kúrò láàfin mo tuntun sọ. Olori ó ti kúrò láàfin. I got a call last week from people láti Àkúrẹ́. Wọ́n pè mí, wọ́n ní Àjọkẹ́ bá wa gbé ètò yìí síta mọ̀ pé máa ń ṣèké gan. Ṣùgbọ́n èké tiẹ̀ máa ń wà kíláàsì. Èké ẹ̀ ò kì í búyàn. Èké ẹ̀ o máa ń deliver ẹ̀ dáadáa. Mo ní mi ò dẹ̀ kì í ṣèké o. Wọ́n ló máa ń ṣèké Àjọkẹ́ má jà tán ra wa. Okay, n bá ní ẹjọ́ kí ló ṣẹlẹ̀. Wọ́n ní Olórí Naomi Kábíyèsí ti lè kúrò láàfin. Ẹni tó sọ̀rọ̀ yìí fún mi ló bá pẹpẹ snail ẹ̀. Wọ́n ní kí ló tiẹ̀ máa ń ṣe Kábíyèsí yìí. Ó kọ́kọ́ fẹ́ bòǹbà takùn tó jọ wọlé, ó lè lọ. Ìgbà tó yá, ó gbé Wúrà Ọlá wọlé, ó tún lé Wúrà Ọlá lọ. Ó tún yá o, Olórí Naomi, ọmọ pupa, ọmọ gíga, tó fine, tó rẹwà lóbìnrin. Wọ́n ní bàbá tún ti lé lọ. Mo ní Kábíyèsí. Mo dẹ̀ love Kábíyèsí. Mo ní mi ò rò pé mo lè sọ̀rọ̀ Kábíyèsí because báwo ni Kábíyèsí fi máa ṣe bẹ́ẹ̀ yẹn? I dey love wọn. Ẹni tó love ó dẹ̀ ń castigate ẹ̀. Gẹ́yìn ní problem, honestly speaking. Ẹ rí gbogbo body language ẹ̀. Èyí tẹ́ lọ sórí page ẹ̀ gangan tẹ́ lọ sọ̀rọ̀. Ẹ rí gbogbo body language ẹ̀ pé eléyìí wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ ni. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ òṣì tó ń sọ̀rọ̀. Pé tó máa léyàn kúrò láàfin. Kábíyèsí á wá léyàwó ẹ̀ tó bí ọmọ alálùbáríkà, ọmọ tó ti ń wá látọdún yìí tó bí fún. Ìwú yẹn ló máa lé lọ. Faramade lọ lé kó wọ́n fi orò lé ní bí Fámi ṣe sọ fún mi ni pé wọ́n fi orò lé Faramade kúrò láàfin. Kò sẹ́kùnlé fọba tí ò lólóbe. Ṣé ń gbọ́? Mo ní kò dáa nígbà tí wọn kì í ṣe àwọn ọba kankan ní olùgbò mi mọ ẹ mọ̀ pé mi ò gbọ́dọ̀ rọ́bà fín tí wọ́n dẹ̀ decide pé kò ṣe dandan ni kí ìyàwó wà nínú ilé. So mo ní but why would he do that? Ó tún ti lé Naomi lọ. Ọmọ tó tún fún wa lọ́mọ ọkùnrin, ọmọ Kádé ni káwò, Kádé ni káwò, ọmọ gidi, ọmọ ọkùnrin làǹtìlanti tí Kábíyèsí fún wa, tí Naomi fún wa. Ṣé bá rántí last week tí mo ṣe show? Ọ̀rọ̀ Kábíyèsí ni third topic tí mo fẹ́ sọ nípa ti ẹni tó bí ọmọbìnrin fún wọn. Ẹni tó kọ́kọ́ bí ọmọbìnrin kan fún wọn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ last week, but unfortunately I couldn't because time ti lọ mi ò dẹ̀ kí n fẹ́ pẹ́ lórí ètò. So mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn nígbà yẹn náà ní lórí ọ̀rọ̀ pé kí ló dé tí wọ́n fẹ́ bu ẹnu àṣẹ lu ìtẹ́ yẹn tí ẹni tó kọ́kọ́ bímọ fún wọn tó jáde tó ní kò tọ́jú àwọn nígbà tó kéré. Ẹ má gbàgbé Kábíyèsí was only 19 when they had that daughter of his. So he was a young boy struggling himself. So nǹkan tí mo fẹ́ sọ nípa àwọn last week yẹn nìyẹn. Unfortunately, I couldn't. But a lot of people treated that case, and so there was no point for me going again to talk about it.
and mo dẹ̀ ti rí father-in-law wọn which is bàbá ìyá firstborn wọn yẹn ó ti jáde ó ti sọ pé òun ò ní rí orí adé fìn kò rí bẹ́ẹ̀ bí ọmọ àwọn ṣe sọ̀rọ̀ so mo kọ̀ wó pé let's sweep it under the carpet because I love my king like I said. Okay, going forward, where is Naomi Ṣílẹ̀kùnọlá Ògúnwùsì, the sitting queen of Ilé-Ifẹ̀? The sitting queen of Ilé-Ifẹ̀, the only recognized ìyàwó ọba wa. Okay, ó fẹ́ drive out. Nígbà tẹ́ni yẹn sọ̀rọ̀ yẹn fún mi, ó ní kí n jọ kí n bá wọn sọ kí àwọn èèyàn bá wọn kọ́kọ́ sọ irú ìwà wo lọ́ba wù yẹn ó lé olórí Naomi jáde. Mo wá wò pé èèyàn máa ń fi ọpọlọ ṣe gbogbo nǹkan ni o. Let me do my own investigation and find out. Àìmọye irọ́. Ẹ bá mi share. Thank you Aunty Midele. Classic gossip. Gossip tí ò ní èébú nínú. 1.1 online. Ẹ fẹ́ ṣèké ni. Èké la bá wá. So, going forward, mo wá ní èmi ò ní ṣe ètò láì gẹ̀ẹ́sì facts. Aisha Ọmọbọ́láńlé welcome. Mo ní màá get facts mi láti mọ̀ ṣóòótọ́ ni kábíyèsí lé olórí Naomi jáde. Mo bá tẹ aago mo mọ wọn kọ nífẹ̀ẹ́ mo ní ẹjọ́ mà ẹjọ́ sà mo máa fẹ́ gbọ́ òótọ́ kan ni èèyàn kan ló wá bá mi wọ́n ní kí n bá yín sọ̀rọ̀ ọba yín ọ̀pọ̀ bá yín ẹni yẹn bá ní Àjọkẹ́ kò máa rí bẹ́ẹ̀ máa ṣàánú wà Àjọkẹ́ kò máa rí bẹ́ẹ̀ báyìí ló ṣe rí òótọ́ ni Naomi ti kúrò nílé Naomi ò sí lọ́dọ̀ àwọn ọmọ ṣùgbọ́n kí n jọ nítorí Ọlọ́run irọ́ ńlá lọ́pa kábíyèsí kọ́ ló lé olórí Naomi jáde lọ́ bá kó ẹjọ́ lọ́ bá rò fún mi ẹjọ́ kí ló ṣẹlẹ̀ bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Àjọkẹ́ ló ń sọ̀rọ̀ ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹjọ́ ẹ bá mi lọ sí ọ̀dọ̀ Fúnmi Beauty World. Fúnmi Beauty World àwọn ló jẹ́ káwọ̀ mi máa tán kó máa ṣe tọ̀wọ̀tọ̀wọ̀ báyìí. Fúnmi Beauty World ló lè ṣe for all your skin care products. Tẹ́ bá fẹ́ look good, tẹ́ ẹ fẹ́ bóra, tí ẹ kò fẹ́ dúdú kẹ́ máa dán, ẹ pè Fúnmi Beauty World àwọn ló lè ṣe. Tẹ́ bá fẹ́ bóra, tẹ́ fẹ́ change àwọ̀, ẹ mọ̀ pé gbà mí ó kàn lè rò pé wò ó àwọn ọmọ pupa ló ń jájàre àwọn ló ń tà àwọn lọ́jà wọ́n ṣe. Ṣé ti rí èèyàn ló ní kinní tí mo sọ fún yín lára lánàá yẹn o tẹ ní ẹni kúrúkú náà lára tí mo sọ lórí social media àwọn náà wàá mú kọfí yẹn wá lò sí gbogbo kinní yẹn ó dẹ̀ ṣiṣẹ́ fún wọn kọfí yẹn máa ń ṣiṣẹ́ gan o nídìí láti rí mi wàá fi tó bá wá fẹ́ glow tó bá wá ní oyin tó da nílé oyin original kó wá fi sí àwa jẹ́ kó glow kọfí á yọ gbogbo búkọ́ǹsì ẹ mọ̀ pé kírìmù míì máa ń fa nǹkan burúkú síyàn lára má lọ bó ní kírìmù yẹn wọ́n discard kírìmù yẹn lọ sínú ilé ẹ lọ mú kọfí kó fi pa ó máa lọ ṣé kò yẹ ẹsìn kí ló dé tí eléyìí ń wá síbi tó wá ń ṣépè má wá ṣépè ń bí Faramadé má wá ṣépè ń bí kò dáa Faramadé onírọ́ wo wọn tí fún mi. Làwọn máa dé mo ń retí awó yẹn bá dé. Bombo. Sorry, shaking. Faramadé má fún ẹ ní problem. Kò yé ẹ Faramadé calm down. Má wá sí orí platform kó wá máa ṣépè. Àwọn ṣépè ńbí. Ṣé kò yé ẹ ni? Àwọn ṣépè ńbí bá tí bá fẹ́ travel wọ́n kọ́ ló máa ra ticket fún mi. Faramadé calm down ṣó ti yé. Ṣé mọ̀ pé ìgbésí ayé ò ju Naija lọ. Ó lọ Naija lọ nǹkan tó máa lọ sí Dubai ẹjọ́ kan pé ọpẹ́lọpẹ́ Rosula Foundation. Faramadé calm down ṣó ti yẹ eléyìí ò ṣe saga tó bá dẹ̀ fẹ́ fi saga sí àjọ wà lé náà ni
kò sọ́wọ́ ń bẹ̀. kí ni ló ń tà lọ́wọ́lọ́wọ́ ó lè pé fún mi beauty world àwọn kì í lo chemical wọn ń lo chemicals wọn máa ń ta ojúlówó cream fún mi beauty world ló lè ṣe go to their website www.funmibeautyworld àwọn ló lè ṣe é pè wọ́n fún gbogbo skin care products ní wọ́n tún ń ta slimming tea wọ́n ń ta àwọn herbal tea wọ́n ń ta kayamata fún wọn tó bá fẹ́ kọ́ gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́ bó ṣe fẹ́ gba àwọn kan but àwọn tó ti ẹ̀ ń gbà yẹn náà ẹ jọ ẹ pè fún mi beauty world now let's go back to nǹkan tí mò ń sọ. ilé iṣẹ́ kan náà ló ṣe sọ. òótọ́ ni any score lèèyàn lè olórí Naomi ti kúrò nílé ṣùgbọ́n nǹkan tó fà á tí olórí Naomi fi kúrò nílé ẹ jẹ́ kí gbogbo wa jọ deliberate lé lórí it's going to be a calling show tẹ bá fẹ́ pè mo fi sọ fún yín pé ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bú kábíyèsí mi o ẹ jọ kó fọlọ́run bá bẹ̀ yín ẹ má bú olórí mi o olórí Naomi ọmọ tó ṣan tó cute tó long tó presentable gẹ́gẹ́ bí ayaba ẹ dẹ̀ má bú àwọn múgbálẹ́gbẹ̀ẹ́ náà tó kàn pọ̀ but I'll tell you today wípé olórí Naomi left the palace with her mother. It's been 4 years. It's almost 4 years now that they've been married to Kábíyèsí. Had there more troubles tí lady yìí go through because kò tètè bímọ fọ́ba. Had there more oríṣiríṣi ta ti gbọ́ online nípa relationship wọn. She's not pregnant. I'll talk to you guys. Just listen. Every turbulence tó ṣẹlẹ̀ nínú marriage wọn. Unfortunately, fortunately, Olúwa gbàkóso. Wọ́n fún olórí Naomi. Olúwa gbépò ní àgàn. Ó sọ di ọlọ́mọ nínú ilé Kábíyèsí. Ó di ẹni tó fún wa ní tàdé ní káwọ̀ ọmọ ọba. Shut up, ọdún mélòó ló fi fẹ́ Kábíyèsí? Tó fi ń sọ pé Ọlọ́run kú. Do you know the meaning of àgàn? Ọmọ mi ní èèyàn kan jẹ́ àgàn. Do you know me èèyàn kan tó lè pe obìnrin ní àgàn? Wọ́n máa ti dúró fún àìmọye ọdún. Kò yé ẹ. Ó máa ti turbulence wo ló wà nínú ìgbésí ayé wọn. Turbulence tó wà nínú ìgbésí ayé wọn ní Faramade wọ́n dẹ̀ ti lè dànù. Wọ́n lè dànù ní tefetefe oòrò ló fi lé síta. Kó láàfin. Naomi ló ṣèpèsè tán fi lé kó lé àfin. Ìdí nìyẹn tó ṣe fẹ́ bà ti Naomi àti ọkọ ẹ̀ jẹ́. Ọkọ ní kábí kò níyàwó mọ́ láàfin o, kò dẹ̀ yẹ kí ọba ẹ má gbọ́ o, ẹ má gbọ́ stupid tán show tán wá ṣe o. Ọba ò níyàwó mọ́ láàfin o, kò yẹ kí odindi ọba kó máa dá gbé. Ìwọ náà gbọ́rọ̀ ẹnu ẹ̀. Ìwọ sọ pé kò yẹ kó odindi ọba máa dá wà àbí kó má níyàwó lẹ́gbẹ̀ẹ́. The same wọ iná. The same wọ náà ló tún sọ pé Kábíyèsí níyàwó 13. Èwo la máa wí gbọ́? Ṣó níyàwó ni? Oníkábíyèsí ti léyàwó ẹ̀ dànù. Pé Kábíyèsí ò níyàwó mọ́ láàfin. The same ìwọ náà ló tún sọ pé Kábíyèsí níyàwó 13 tí wọ́n bá ń gbé nínú ààfin yẹn. Ṣé ó níyàwó ni àbí kò níyàwó? Àbò ń dágbé ni? Àmọ́ yìí tá máa gbọ́ nínú méjèèjì ńsìn. Àmọ́ yìí tá máa gbọ́ nínú méjèèjì. Ní ń bọ̀. Mo fẹ́ blọ́ọ̀kì ọmọ tó ń ṣe negativity sí mi. Kó lọ bá mama ṣe wà. Nkejì lélẹ̀ ṣe fẹ́ nkejì lélẹ̀. Ó ti pọ̀ jù fún yín. Ẹ ṣáà tí lọ. Ẹ tí lọ. Ẹ tí ń lọ. Ó ń sọ kọ́tọ̀kọ̀tọ̀ ò mọ̀ nǹkan tó ń sọ. Ó ní ọba kò níyàwó mọ́ o, pé kò dẹ̀dá kó ọba má lò lórí láàfin. Ìwọ náà ló tún sọ nínú show ẹ, nínú same show yẹn náà ló tún sọ pé ọba ní 13 wives. Kọ́tọ̀kọ̀tọ̀ ló ń sọ nítorí Faramade yìí náà. Wọ́n ti fi òrè lé wọ́n lé sínú igbó ní igbó nínú ilé Faramade. Igbó bí mo ṣe dá Ifá. Wọ́n
unfortunately, ẹ bá wa the love marriage show to wa. Kábíyèsí, I don't know what to say about this. But I just have to let Nǹkan tí you mo know ti tà tán. that since they got married, Tàgìdì táwọn èèyàn súré wá fún. Mama Olórí Sílẹ̀kùnọlá Naomi Kò jẹ́ kán ti dógò. kó wọnú ilé pẹ̀lú ọmọ ẹ̀. Yes, business. Mama Olórí Sílẹ̀kùnọlá Naomi ló ti ń bá Kábíyèsí àti ìyàwó gbé nínú palace. Unfortunately, ohun tí mo fẹ́ kí gbogbo wa sọ̀rọ̀ lórí ẹ̀ rèé. Báwo ni Olórí 3 years they got married, yeah? Okay, actually 3 years, got married in October 2018. Since they got married 2018, 15 pounds ní. Kábíyèsí Èló ló ń tà fún yín? wọn ò ní kò dáa ká sọ pé wọn láṣẹ lórí ìyàwó wọn. 5 pounds ní. Ṣùgbọ́n àwọn àti ìyá ìyàwó lọ́jọ́ ń gbé pẹ̀lú ìyàwó àti àwọn ẹbí ìyàwó gbogbo wọn kóra wọn wọnú ààfin. Wọ́n ní wọ́n jọ ń gbé ni. Mo fẹ́ sọ wọn kan fún yín, like mo máa ń sọ mi ò kí ń gbọ́ ESA. But what we see, you know, we can observe ourselves. Ẹ máa gbọ́ o. Ẹ lè rí Naomi kó lọ bìkan màmá ẹ̀ ní PA. Mo ti wọ́n fẹ́ràn. How can your mother be your PA? How can your mother be? No, Naomi ò bá ti fi Àjọkẹ́ ṣe PA. Kò bá ti fi ẹ́ ṣe PA. Àbí kó ti fi Faramade kó fi ṣe PA. Àbí? Kò bá fi ẹbí tiẹ̀ ṣe PA so that ẹ máa lọ máa sọ nonsense. Ìwọ náà ló sọ iṣọ́ yìí sọ pé láti ìgbà tán ti ṣe wọ́n ti fẹ́ra wọn gẹ́ yẹn kò ní problem. Marriage wọn máa ń ní problem ni. Kó wá fi wọ́ ṣe PA. Bó ṣe fi màmá ẹ̀ ṣe PA tẹ́ ẹ̀ mọ nǹkan kan nípa ìgbésí ayé ẹ̀ ó ń bí yín nínú. Look at your life. Look at your life. Look at ìwọ ìgbésí ayé títí ẹ kó wo ìgbésí ayé Faramade. Ẹ jọ ní ìgbésí ayé tó dání. Ìgbésí ayé Faramade, it does not kò buyì kún àwọn èèyàn láti lè súnmọ́. Kò buyì kún àwọn èèyàn láti lè súnmọ́. Olóríire èèyàn kan tó bá pàdé Faramade ó máa ń filẹ̀ at the end of the day ni. Ó máa ń fi Faramade lẹ̀ ni. Gbàdí táà tó bá ti gbọ́ history ìgbésí ayé ẹ̀ tó gbé ifá báyìí tó gbé sílẹ̀ báyìí. Tó gbé ifá báyìí tó gbé ọ̀pẹ̀lẹ̀ báyìí tí ọ̀pẹ̀lẹ̀ sọ gbogbo ìgbésí ayé Faramade kalẹ̀ báyìí wọ́n máa ń gbé lẹ̀ ni. Wọ́n máa ń gbé Faramade lẹ̀ ni. Kò ní gbésí ayé rẹ̀. Aṣáára àwọn èèyàn. Ìjọ ti sọ pé business àbí kí ni. Kò ní ìdẹ́mọ̀ wò ẹ sílẹ̀. Ṣé kò yẹ yín sí? Kọ́ máa wo ìgbésí ayé ẹ̀ kò dá rárá. Ẹni tó yẹ pé kò bìkítà ọmọ oṣù kan ó lè sọ pé kí ọmọ yẹn kó rìn wòwò wọjà. Ẹni tó yẹ pé kò bìkítà ìgbésí ayé àwọn èèyàn. Ẹni tó yẹ pé àwọn ọ̀rọ̀ fàṣà ló máa ń jáde lẹ́nu ẹ̀. Àwọn ọ̀rọ̀ olóríire èèyàn kankan kò ń jáde lára ẹ̀. Èèyàn wo lẹ ti rí tí ó ti ara Faramade ṣoríire? Kò sí. Wọ́n máa ń ṣubú dànù látara ẹ̀ ni. Èèyàn wo ló ti fi ara ẹ̀ ṣoríire ló ti sọ pé ìpasẹ̀ títí ẹ̀ lòun ti ṣoríire? Kò sí. Sọ̀rọ̀ rédèrèdè wo ló wá ń sọ pé ìyá olórí Naomi ó ti wà pẹ̀lú ọmọ ẹ̀ kò yẹ kó wà pẹ̀lú ọmọ ẹ̀.
kò yẹ kó bá ọmọ ẹ̀ gbé, ó yẹ kó gbá ọmọ ẹ̀ gbé. Ṣọ́rọ̀ nìyẹn. Kábíyèsí rí olórí Naomi kó tó fẹ́. Àtìgbà tó dẹ̀ ti fẹ́, ó dẹ̀ rí pé gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀, àwọn àbúrò àti ìyá ẹ̀jàre wọ́n bá ń gbé. Wọn ní problem. Ẹ kó ṣì yín lọ. Àwọn ọ̀rọ̀ òṣì. Bí àwọn èèyàn ṣe máa tonú ilé wọn, kí ló kàn yá ẹ̀ ń bẹ̀. So olórí Naomi kò bá ti fi ìwọ Àjọkẹ́ àbí kó ti fi Faramade kó ti fi ṣe PA. Kó ti fi ẹ̀yin ìran tí ẹ̀yin ìran tálákà máa ní àìran kíran. Ẹ̀yin ìran òṣì. Ìran réwo ló máa sọ pé òun fẹ́ fi Faramade. Ìran réwo ló fẹ́ fi Faramade. Ìran réwo ló fẹ́ sọ pé òun fẹ́ associate ara òun tó jẹ́ pé ó wá láti ìran ire tó wá fẹ́ associate ara mọ́ Faramade. Ìran réwo ló máa associate ara mọ́ Faramade pé òun mọ̀ o. Ẹ jẹ́ ń wo ẹnìyàn àwọn duplex. Thank you. Hello. Hello, like me, ma. 32 pound 50. Ìwọ́n léwo nìyẹn. Ìwọ́n tó yẹ pé èpè ni. A bọ́ sínú fake profile báyìí. Faramade á wà nínú fake profile báyìí láti máa ba ìgbésí ayé àwọn ọmọ kéékèèké jẹ́. Kò mọ̀ pé ìgbésí ayé òun lòun gbájì. Mo sọ fún yín. Only grace that will take you until you leave your evil way. Faramade, if you don't leave your evil way, you will be cast into fire. Wà kàn wí pé no ju ẹ pa ni. Honestly speaking. So many people will be going forward and you are going backward. Look at your life. Look at your life. Tí Ọlọ́run bá fẹ́ wá gbéyàn ga, á wá sọ pé Faramade ló kù tó máa gbé ga. Kò lè gbé ẹ ga. Because ó ti bà ìgbésí ayé àwọn èèyàn jẹ́. Jù. Ọlọ́run ò lè gbé ẹ ga. Kò lè kọjú sí ẹ báyìí. Pé ó yá o, mo bẹ̀rẹ̀ sí ń ṣàwọn èèyàn lóore o. Wo gbọ́ oore tó yẹ k'Ọlọ́run ṣe fún ẹ. Ó padà wá fi ṣe ẹ̀sín ẹ̀ ni. Ó padà ṣẹ̀sín. Torí ó wà nínú ibi. Ó ń ta ìfà sínú ibi fún àwọn èèyàn. Yeah, mo ti gbọ́, mo ti rí. Ẹ ti gbọ́ sound tó gbé. Ibi bàjẹ́. Ẹ ti gbọ́ kí ẹ̀yin ṣe. Inú ẹ máa ń dùn ni tó bá ń ṣe bí fáwọn èèyàn. You'll be so happy. You'll be so happy. Tó bá ń ṣe bí fáwọn èèyàn. Inú ẹ máa dùn. Inú ẹ máa dùn ni. Ó ní ìsinmi. Àti bàtà àwọn èèyàn jẹ́ ló máa wá kiri. Ó ní ìsinmi nínú ìgbésí ayé ẹ. Ìwọ ló wá wò pé ibo ló wá tọ́ sí ẹ o. Bó ṣe bà gbogbo ilé ayé jẹ́. Bó ṣe bà ọ̀tún jẹ́ tó bà òsì jẹ́ tó bà àárín jẹ́. Ó wá rí ibi tó fẹ́ wọ̀ lọ́mọ. Ó wá ní Ilé Ifẹ̀ ló kù fún ẹ. Ìgbà yẹn mò ń rẹ́rìn akọ pé Faramade máa fẹ́ lọ Ilé Ifẹ̀. Ó máa fẹ́ lọ Ilé Ifẹ̀. Ìwọ náà wò bí ó ti lọ. Ó mọ nǹkan tó ń pè ní demote. Òun ló demote ẹ padà. Ó mọ nǹkan tó ń pè ní demote. Òun ló demote ẹ padà. Tí wọ́n bá wà nílé ayé, tí ò bá fẹ́ kẹ́nikẹ́ni tó wà ní sọ̀ràndí ẹ̀, ó ga. Tó jẹ́ yí pé gbogbo ìgbà inú burúkú ni. Faramade, jẹ́ kémi náà wà lára àwọn líìsì. Ọmọ kò tiẹ̀ ti fẹ́, ó ti pẹ́ tí Faramade máa ti ń fi kú lé ìgbésí ayé ẹ̀ kiri láì ṣe mi. Mo dẹ̀ wà nílé ayé ni. Jẹ́ kí n wà lára àwọn líìsì tó fẹ́ pa nínú ọdún yìí tó jalè. Faramade ló máa ní lọ́kàn láti fẹ́ pààyàn. Ìwọ tó jẹ́ pé gbogbo ìgbésí ayé ẹ̀ ayé assassin yẹn. Ìwú ẹ̀ ló fẹ́ ọba. Wàláì tó bá ní lọ́kàn kó tún gbésí ayé ẹ̀ wá kò ní happen. Kó tún gbésí ayé ẹ̀ wá kò ní happen. Ṣé wo mọ̀ pé orí aláìṣẹ̀
orí àwọn tí ò ṣẹ̀ ó máa béèrè lọ́wọ́ ẹ̀ irú ọmọ ni tí wọ́n bá wà láyé báyìí sí ṣé kò yẹ tó bá wà láyé ló ti yẹ ń sìn tó bá ń ṣe dáadáa tó ń ṣe yẹn ló máa gbé ẹ lọ sókè ó mọ àwọn tó ti palẹ́kùn ni ọ̀rẹ́ ẹ̀ tó gbọ́kú ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó pa tó sọ di àjùlé ó ti sọ ọmọ yẹn di òkú lẹ́nìí náà tó wá rò bí àìwọ máa níbi ìjókòó ó rí pé ò níbi ìjókòó ni ó bí ọmọ gan àwọn ọmọ yẹn ò ní bàbá ó rí pé ò níbi ìjókòó ó sáré láti níbi ìjókòó ò ní jókòó tí bá tún dá ifá mi Fárámọ́dé á sọ dẹ́ndé ọ̀rọ̀ fún ẹ torí ifá tèmi máa ń sọ̀rọ̀ onífá lèmi tí bá dá ifá kalẹ̀ báyìí Fárámọ́dé á sọ̀rọ̀ ìwọ tó yẹ pé láti kékeré ló ti wá ibi ìjókòó ó pa èèyàn kan lẹ́kún ó rán ìdílé kan ó rán ẹkún sínú ìdílé wọn ìwọ wá ní pé kí wọ́n láyọ̀ kò síbi tó lè lọ bójú ogún igun mẹ́rin àgbáyé ló lọ kò sáyọ̀ ń bẹ ọlọ́ kò sáyọ̀ ń bẹ ó ǹgbà yẹn tó ń wo rẹ Fárámọ́dé ó ń wo rẹ bí ẹni tó ti wà lókè ó mọ̀ pé lẹ́ẹ̀lẹ́ ló wà ó mọ̀ àti ìfẹ́ yọ àkàbà kó ń gùn yẹn ni mò ń wò ẹ̀wọ̀n báyìí pé yẹn ni bá yọ àkàbà yẹn báyìí ó máa jábọ́ ní owó wàá kàn jábọ́ wàá fìdí wàá fi jábọ́ wàá jágàn wàá fi jábọ́ níbo ló ń lọ níbo ẹ ṣe àwọn ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ yẹn tó wà lọ́wọ́ ẹ̀yìn ṣé ó ti nù ni ṣé ó ti nù kúrò bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tó ń ṣàn lọ́wọ́ ẹ̀ ó ti nù wá rò pé èmi mà lóore tọ́ sí báyìí èmi lọ ẹ wo bí mo ṣe ń lọ sókè ẹ wo bí mo ṣe ń lọ ẹ wo bí mo ṣe ń gun àkàbà mo yá ń wò ẹ̀ràn báyìí mi 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 ń wò ẹ̀ràn ó tún wà lọ ta síbi nínú fake profile àkàbẹ́ má tètè bẹ́ẹ̀ jẹ́ wálẹ̀ má bẹ́ẹ̀ jẹ́ wálẹ̀ ó tún lọ ń ta sí mi nínú fake profile mi tó yẹ pé mo ti ní peace ó tún wà lọ ń blọ́ọ̀gì òṣì àbí yá ń wò ẹ̀ràn báyìí ebi tèmi máa ti mú ẹ ibi tó ti rò bí ayọ̀ ẹ ti dá ibẹ̀ lèmi máa ti bẹ́ẹ̀ bàjẹ́ ibi tó rò bí ayọ̀ ẹ máa ti dá wọ́n yà mú ẹ wọ́n yà lé ẹ dànù wọ́n yà fi tìjú sínú ìgbésí ayé ẹ mo tí bọ̀ ní ìtìjú kó máa gbà tìjú gbogbo ibi tó bá dé Fárámọ́dé kó máa gbà tìjú ni ìtìjú ayérayé oyé ìyá ẹ next time tó bá wà tó bá ti ń lọ sókè ó ti yẹ ó ní máa ṣe ibi ó ní máa ṣe ibi ó ní máa tẹ̀yàn tó bẹ́ẹ̀ ló ṣe sunkún wá sórí social media owó ti bà ẹ́ ó wá sunkún Fárámọ́dé sunkún wá sórí social media wọ́n ní mo bà tọ̀rẹ́ mi jẹ́ ọ̀rẹ́ òṣì ni kìnnìkan ó bẹ̀rẹ̀ sí sọ bú ṣì mo rí pé owó ti wọlé sí lára àkàbà ti jábọ́ lọ́wọ́ Fárámọ́dé Fárámọ́dé fárábáyà hello kò mí ẹ̀wò máa bá yín sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ wo orúkọ tó fi fún yín lówó lánàá ẹ lọ wò ń bẹ̀ náà ṣèbọ́ sanwó fún yín lánàá òun ló sanwó lánàá Sunday yes ló san no 210 nǹkan ló san lánàá bíi kinní kan exactly òun ni. Mama owó tẹ́ fún mi máa kọjá ọjà tẹ́ ra mi tẹ́ wá wo bẹ̀ látẹ̀ nǹkan ṣá thank you God bless you I ma flag kí ló dé tẹ́ flag yayin lélẹ̀ náà mi like ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ làwọn máa ń ṣe ó ti yé yín sìn so guys inú ẹ̀ ń dùn ó lóun ti wà lókè mí ní ibo òkè ibo ó flag wa gan ṣá
ẹ má flag mi ya yín lélẹ́yìn náà mi like ẹ kí ẹ má flag yẹn ṣé lè dákẹ́ yọjú ìyá yín jọbọ ìyẹn ló ṣe ó ń wá ẹ̀yin olófo fẹ́ lọ síbi gíga níbo nílé ayé yìí tó bá tún lé ayé wá gan pàápàá ò ní lọ síbi gíga Ọlọ́run ò ní lọ síbi gíga abaniláyọ̀ jẹ́ níwò èèyàn tó bá dẹ̀ ti wà nílé ayé tó bá ti jẹ́ abaniláyọ̀ jẹ́ ṣé o máa rí káwọn tó kú ẹ̀ kan máa rí abaniláyọ̀ jẹ́ ni ẹ́ ẹnikẹ́ni tó bá ti wà nílé ayé tó bá jẹ́ abaniláyọ̀ jẹ́ ẹ má ṣe pé fún o tó bá ti jẹ́ abaniláyọ̀ jẹ́ ṣé kò yẹ ẹ nídìí láti ṣe pé fún ẹni tẹ́ pé bá ń jẹ èèyàn kì í ṣe pé fún òun ló máa ń ṣe pé òun ló máa ń ṣe pé tó bá ṣe sọ èpè yẹn tó bá èpè yẹn dẹ̀ já straight ni ṣẹ́yìn ò ẹ wọ́ọ̀ṣì ni pé tí Faramade bá ṣe ṣépè bá èpè yẹn dẹ̀ wà nínú ìgbésí ayé ẹ̀ ó dẹ̀ wá sí ẹ má ṣe pé lórí platform yẹn má ṣe pé fẹnikẹ́ni ẹ kò yìí torí èpè tó bá fẹ́ lè jẹ tó bá fẹ́ lè fi ìgbésí ayé ẹ̀ gbé òun ni kò sọ tó bá ṣe fẹ́ design ìgbésí ayé òun ni kò sọ bó ṣe jẹ́ ṣẹ́yìn ò wí pé èpè ń jà ta lẹ̀yìn rí tó ṣépè fún tépè mú kò sí ó sí mi máa dá ifá yẹn dáadáa máa wá ṣẹ́ẹ̀kì ẹ̀ tó bá tún bí ìyá ẹ̀rẹ́ kó tún gbé another speaker jáde pé kó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọba tó máa ń wá èèyàn tí ọba máa fẹ́ kò ń ṣe wú ẹ̀ jọ sí àná níwọ̀ kò ń ṣe wú ẹ̀ eléyìí ń ṣọwọ́ ságà kò ń ṣe wú ẹ̀ wọ́n máa pàtàkì ara ẹ̀ tániwọ́ wọ́n fi ẹ́ lọ ṣọmọ ọ̀dọ́ ń bẹ̀ ni nǹkan tó máa sọ fún wa nìyẹn pé wọ́n ní pé kó wá bá wọn gbá ààfin iṣẹ́ tó wúlò fún ẹ ló lọ ṣe bẹ́ẹ̀ yẹn ó lọ bá wọn gbá ààfin ni ọmọ ọ̀dọ́ ló lọ ṣe bẹ́ẹ̀ ló lọ bá wọn gbálẹ̀ gbogbo àwọn èèyàn tó mọ̀ pé èwo máa ń wọ́ láàfin ni sọ wà lára àwọn tó máa ń gbá bẹ́ẹ̀ èwo tí ẹ bá ẹ dáti jàti òbò wo ló fẹ́ wà nídìí ẹ òbò HIV 1 2 3 òbò ló fẹ́ wà nídìí títì tí ìwọ ló bò ń dìṣà àbí kò ń ṣe nǹkan tán ìdí tó ń fọ̀ níta ńbẹ̀ yẹn ṣé kò ń ṣe ìdí táwọn obìnrin tó ń fọ̀ ńbẹ̀ ìwú yẹn kí ọba Ọ̀jájá máa gbé wò mo ti wà lórí platform yìí ẹ má wọrí ara yín ẹ jẹ́ kí n block ẹ mo ti block ẹ mo ti fún ní block mi rí tẹ́lẹ̀ ẹ jẹ́ kó lọ sí orí mo mọ̀ pé ìwọ náà ló wà ń bẹ̀ Faramade ààrẹ ò kí ń gba òótọ́ ọ̀rọ̀ lára ibi fake profile láyé ẹ fi bàjẹ́ lára ibi fake profile yẹn torí o lè má ṣe ibi lára ibi fake profile yẹn òun láyé ẹ gbà bàjẹ́ nítorí pé tí Ọlọ́run bá fẹ́ gbéyàn ga ṣé kò yẹ ibi tó ń ṣe yẹn òun lọ́lọ́run fi balẹ̀ ayé ẹjọ́ Ọlọ́run gbé ẹjọ́ pẹ́ gbà ó bẹ gbé wálẹ̀ ni àwọn wá sórí social media kí ló ń ṣe inú màmí yìí kí ló ṣe yín màmá. tàtí wàhálà yín ti pọ̀ jù ẹ bá ti fún mi ní wàhálà jù máa decline show máa decline yín ni owó yín ti rẹ́dí ẹ má wọrí. tó bá ti fẹ́ lómi ní screenshot àkáǹtì nìyẹn lọ́wọ́ yín mọ́ mi wá. ògbésí ayé ẹ please block them mo ti block ẹ.
Edmin sọ fún yín. Ẹ mọ̀ pé ó fi Faramade hàn wá. Ìgbà tí a wá lọ sí orí èmi náà ni ó dà pé mo ní picture yẹn lọ́wọ́. Faramade tó fi wọ́n wá lẹ́ǹkan yẹn. Ó fi Faramade hàn wá. Ìgbà tí wọ́n lọ sí orí mi ì ṣèyàn tó dáa o. Ìjẹyàn tó dáa. Nbọ. Mo wá lọ sí orí show bèbí yẹn. Wọ́n ní jẹ́ ń wo Faramade tó fi hàn wá dáadáa já lọ sórí show bèbí yẹn. Ká lọ wo Faramade dáadáa. Ó kọjá rádaràda. Eléyìí àwọn ń ṣe kíní bí o. Àwọn ń ṣe kíní bí wa. Nǹkan táwa bá rí àwa máa sọ ni. Ẹ wò. Lára picture tó fi hàn wá lẹ́lẹ́ yín náà ẹ wò Faramade nìyẹn. Ṣé ti rí Faramade? Faramade yín nìyẹn. Ṣé ti rí? Ṣé ti rí? Ó jóná ni. Níbo ni ọba máa fi ríǹgì sí ńbẹ̀? Ó jóná. Ẹsẹ̀ yẹn wá ṣe báyìí. Kí wo Faramade yẹn kó máa sọ pé irú èmi Faramade alákìsà. Faramade alákìsà tó jẹ́ pé gbà tí Faramade máa wọṣọ gidi láyé ẹ̀. Faramade tá a mọ̀ ṣé táyì tá a mọ̀ lórí social media tó yẹ pé AliExpress ní best clothes ẹ̀ AliExpress ni. Ìjọ́ tó máa wọṣọ gidi láyé ẹ̀ níjọ́ tó ṣe birthday ní May. Tí ó máa ṣẹ̀ṣẹ̀ gbé aṣọ gidi fún kí ló wúkọ̀ ẹ̀? Fún tailor gidi ní Nàìjíríà. Òun ni ìjọ́ May. Faramade táwa mọ̀ lórí social media yìí o alákìsà ni. Aṣọ AliExpress ló lórí àwọn aṣọ ẹ̀ àtàwọn bàtà AliExpress gbogbo ẹ̀ la máa gbé wá fún yín lẹ́yọ kankan. Ali mo ti sọ fún ẹ tó bá fẹ́ wà láì mi àti ẹ má máa sọ pé òun fẹ́ ọba mọ́. Tó bá ti fẹ́ wà láì mi àti ẹ. That's whoever gbẹ́nikẹ́ni dìde pé kó wá máa bí ẹ sọ pé òun fẹ́ bá. Ayé ẹ̀ máa bàjẹ́ lọ́wọ́ mi ni. Torí kíní yẹn ó wà irritating. Òun disgrace ọba nìyẹn náà. Ṣó ìyá wèrè ni. Ta ló fún ẹ lórúkọ òṣì? Kí ló ń fara mọ́? Tó bá tiẹ̀ máa fúnyàn lórúkọ ṣórúkọ ló wọ́n fún ẹ̀yẹn ni. Ṣórúkọ yẹn nìyẹn ni. Ìwọ náà òun orúkọ òṣì tó ń sọ pé òun jẹ́. Ṣórúkọ ló ń jẹ́ yẹn ni. Ìwọ náà wo rẹ̀. Ṣórúkọ ló wọ́n fún ẹ̀yẹn ni. Ṣórúkọ ìwọ náà wo rẹ̀. Máa block yẹn sí. Ìwọ náà wo rẹ̀. Ta ló fún ẹ ijó ò lọ sun ẹni súná? Ta ló fún ẹ lórúkọ yẹn? Orúkọ tó bá wùn ni là ń jẹ́ lẹ́yìn odi. Ọ̀gá mi máa pè mí pa. Orúkọ tó bá wùn ni là ń jẹ́ lẹ́yìn odi. Ṣé orúkọ tó yẹ kó jẹ́ nìyẹn ni? Ìwọ tó yẹ kó tó bá dé ààfin yẹn báyìí gbogbo àwọn tó wà láàfin yẹn kò tó ẹ láti fi wẹ̀ jẹ ẹ̀jẹ̀ wọn ò tó ẹ láti fi wẹ̀. Ó máa fi gbogbo wọn wẹ̀ ní ẹ̀jẹ̀ gbogbo wọn báyìí ló máa fi wẹ̀. Ọmọdé ilé á máa kú lẹ́yọ kọ̀ọ̀kan ni. Wọ́n kàn máa rí pé wọ́n ṣe kílẹ̀ tó ṣúbọ̀ ti pa àìmọye èèyàn tó ti padà. Nonsense idiots. Alákìísà. Hello? Ẹ káàárọ̀. Ẹni sùn. Mo ti ń ṣe analysis ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà. Ẹ jẹ́ ń gbé yín sí speaker ẹni sùn. Ẹ má mà dá idiot ẹ̀ lóhùn kẹ̀. Mọ́mí Anamayowa. À ń gbọ́ yín mà. Àjọkẹ́ yẹn alábòsí ọmọ ayé gidi ni. Wọ́n ó rí dínkù ìyá Naomi gan. Mọ́mí Anamayowa. Idiot ni. Abẹ́rẹ́ pọ́ìntì tó. Ẹni sùn fẹ́ gbé woman yẹn sí speaker. Okay, abalájọ tí ò loud. So ti loud sí. Hello mọ́mí, mà ń gbọ́ yín. Hello. À ń gbọ́ yín sí. Ó ní pé ìyá ọba ń ṣe sí ọba. Ẹ máa gbọ́ pọ́ìntì yẹn o. Idiot ni. Ó ní gbogbo àwọn àbúrò Naomi pátá. Wọ́n fẹ́ bọ́ ọba sí. Bàtẹ́ gbọ́ bàbí kẹ́ ṣe ṣe nìyẹn. Ó ní pé ó ní ìyá ọba ń ṣe sí ọba. Ó ní pé
ó ní ìyá ọba ń ṣe sí ọba ó ní Naomi náà sí fọba pé ìyá òun gbọ́dọ̀ gbé ọ̀dọ̀ wọn pé gbogbo àwọn àbúrò ẹ̀ ló ń gbé bẹ̀ it's like pé wọ́n fẹ́ tánìṣì àwọn Naomi àti màmẹ́ ikọ́ tó ṣe yẹn tẹ́ bá gbọ́rọ̀ yẹn dáadáa because wọ́n wo lánàá mo fẹ́ kẹ́ analyze pé kí náà wọ́n máa ilé ṣe fún tó máa sọ orúkọ pé yẹn ká ló sọ fún ibo ló ti gbọ́ ibo ló ti rí ṣé Àjọkẹ́ gbélé ọba pẹ̀lú wọn ni ó jẹ́ kí ọba gọ́sùn wúmà yẹn àti ìyá ìyàwó ọ̀rọ̀ náà ló sọ yẹn pé ìyá ọba ń ṣe sí ọba ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù àti Naomi àwọn àbúrò ẹ̀ pé kó wọ ọkọ̀ tó wọ̀ it's unfair ìwà burúkú nìyẹn mọ́mí Anamáyọ̀wá wọ́n láti analyse ọ̀rọ̀ yẹn ibi tí Àjọkẹ́ ti gbọ́rọ̀ yẹn ó ní láti provide it láti sọ ṣẹ̀gbọ́n ẹ máa bẹ́tò lọ́mà. ọ̀rọ̀ ẹ ṣe gan. Hello ma. Chewa, okay. Update kí ni yẹn? Yeah, ma bá yín ṣe ẹni so. Ma fún yín ní receipt. Hello mommy. Anamáyọ̀wá, how did the wọlé ẹni kò máa ṣe? How did Ẹni sùn ẹ calm down kó má ṣe àkáǹtì ẹ ti yọ owó yẹn àkáǹtì ẹ ti yọ owó yẹn ṣé orúkọ tó wà ń bẹ ni ẹ fi fún mi ní ID yẹn. Okay, ó ti yẹ ẹ má wọ ṣe àkáǹtì yín yẹn ó ti yẹ. Mas, ẹ má wọ. Ẹ má mà dá wọn lóhùn olófo ó wá ń wá síbi ó ní wọ́n ń jẹ́lọ́sì mo wá nǹkan tí mo fẹ́ fi jẹ́lọ́sì olóòórùn alára bá gálagàla alára òṣì kó máa sọ yí pé ìyàwó ìyá Naomi ó fẹ́ bá ọba sùn ọ̀rọ̀ pálapàla nítorí ẹni mo ṣe sọ yí pé o ò lè débi gíga láyé ẹ̀ faramade faramẹ́yà ó máa faramọ́yà ni ìwọ náà máa wo owó àwọn orúkọ òṣì tó máa ń jẹ́ bí kan fún ẹ lóyè kan bẹ́ẹ̀ boyè ẹ jẹ́ sí yèyé bẹ́ pọ̀n jì kò yẹ ó tún fún rẹ lórúkọ wọ́n tún bẹ́ẹ̀ bàjẹ́ sí faramẹ́pọ̀n faramólè faramófò wọ́n náà wo orúkọ ṣórúkọ alálùbáríkà ló máa fún rẹ jọ irú olórí Naomi sílẹ̀kùn ọlà ṣán lè bàjẹ́ òun fún rẹ ní alùbáríkà orúkọ wọ́n náà wò gbèsè ayé ẹ̀ kó rò ó sínú pé ó di ọba aládé ó fẹ́ bá ìyá tó ìyá ìyàwó ẹ̀ ó fẹ́ bá sùn abomination. So wọ́n ti wá mú iná lọ fún odindi kábíyèsí kó má rí mọ̀ pé eléyìí ò kìí ṣe Naomi ò ìyá Naomi ni o ìwọ náà ló tún sọ pé ẹ wo gbogbo àwọn àbúrò ẹ wo bó ṣe ṣíralẹ̀ ọmọ yìí ò tí màrí ni ẹ lè sọ bí adult ṣe máa múra nítorí pé Naomi fẹ́ ọba kò wá mí ní pé káwọn àbúrò ẹ má máa ṣe bó ṣe wù wọ́n ìwọ ló lórí burúkú ibẹ̀ nítorí ẹ̀ mo ṣe máa ń sọ fún yín tí wá wá tá wà lórí social media yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò gbádùn eléyìí máa ń balẹ̀ ọlá jẹ́ ni ẹni tó ń pè ní wèrè ó máa ń balẹ̀ ọlá jẹ́ ni ó máa ń sọ ọlẹ́ ayé ọlá ó máa sọ dàróró ni ẹ bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ìyá tó bí ó tọ́lé aláwò ìyá tó bí ó tọ́lé aláwò sóhun gan kò lè délé ọlá tá bá sọ̀rọ̀ lọ́tùn á sọ̀rọ̀ lósì
kí irú faramọ́fò bẹ́ẹ̀ pọ̀ jì tó máa sọ fún mi pé mi ń jẹ́ lọ́sùn kí ló wà nínú gbèsè ayé ẹ beggar challenge bus stop kí ló wà nínú gbèsè ayé ẹ ordinary chicken 3,000 of chicken 5,000 chicken 5,000 òun ló wọ́n jù lẹ́kọ̀ọ́ òun ni highest chicken tààrà ordinary chicken ó wà tọrọ ẹ̀ ni pé ẹjọ́ ẹ fún wa chicken o ẹ fún wa chicken o ẹ fún wa chicken mo yá ní pé kán kó gbogbo chicken yẹn kán make sure pé wọ́n tilẹ̀kùn mọ́ o pé faramọ́lẹ̀ farají chicken kò ní pẹ́ wá jí wọn security be at alert ó lè wà lọ́nà tó fẹ́ máa kó wọn ní chicken common chicken ìwọ tó lè ra common chicken ló máa jẹ́ kí ló fẹ́ jealous nínú ayé ṣé poverty stinking tó hùn nínú gbèsè ayé ẹ ni mo fẹ́ jealous àbí gbogbo ọpọlọ ẹ gbogbo orí ẹ tó hùn stinkiness of poverty kò mo fẹ́ jealous sọ fún mi ìwọ tó yẹ pé olórí àwọn olè ní ẹ ṣé bó o ṣe gbowó lọ́wọ́ cancer patient òun mo fẹ́ jealous ṣé tó ṣe gbowó lọ́wọ́ cancer patient mo fẹ́ jealous sọ fún mi nǹkan tó wà nínú gbèsè ayé ẹ tí mo fẹ́ jealous stupid ass sometimes you need to think ẹni tí wọn bá fẹ́ nílùú gbọ́dọ̀ máa dáhùn ṣé kò yé ìyá ẹ ìwọ kan ló lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ọba Làfúnkì ọkọ ẹ̀ ìwọ kan ló dó kó ọkọ Làfúnkì ìwọ kan ló dó ló lọ sọ́dọ̀ ọba Làfúnkì ló bá sùn kò yé ẹ ọ̀làlá woman yẹn máa ń bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n máa ń pọ̀ ọkọ ẹ̀ lọ́làlá woman yẹn kí ló orúkọ lady yẹn mi ti gbàgbé orúkọ ẹ̀ tó máa ń ta aṣọ báyìí tó máa ń ta àwọn designer ìwọ kan ló mú ọkọ ẹ̀ ló ńlá ìwọ kan ló tún mú ọkọ Yeti ó mú ọlá boyfriend Yeti ó bà ìgbésí ayé òun àti relationship ẹ̀ jẹ́ ó bàjẹ́ gbogbo wọn ló máa ń lá yamayama bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn ordinary property ó sọ fún ẹ pé òun jẹ́ property manager ó lóun máa ń ta property ní Nàìjíríà kò ó tí ì rí ilẹ̀ tó tà fún yàn kankan rí ó dùn ẹ bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn ó lá ẹni kò rí kọ́bọ̀ fún ẹ tó fi lọ jọ ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni máa jealous olóbùṣán alára alára pẹ́ẹ́lí irú nǹkan yẹn ni máa jealous ọmọ àmì ìbẹ́ ṣe saga eléyìí ò ṣe saga ó wọ́ ti ẹni téèyàn lè pè níyàwó mi ọmọ tó wá láti inú ilé talakamania kò gbọ́dọ̀ fẹ́ ẹni tó jẹ́ pé talakamania family ló ti wá kò gbọ́dọ̀ yàn ẹ́ ní girlfriend ó wọ́ ti ẹni tó máa ń pè níyàwó mi wọ́n tó yẹ pé bó ṣe máa bákú ló wà yẹn ó máa bákú bẹ́ẹ̀ ni àbákú ni bẹ́ẹ̀ ni bó ṣe máa bákú ló ṣe wà yẹn lọ́sọ́dọ̀ àwọn tó ń bẹ ṣe babaláwo ni ẹni tì ní o lọ́sọ́dọ̀ wọn bó ṣe máa bá wà nìyẹn o ifá tèmi dá fún ẹni ṣé kò yẹ ó lè débi gíga kankan wàá máa bọ́lẹ̀ ni bó bá ṣe ń gùn báyìí wàá máa jábọ́ bó bá ṣe ń gùn báyìí wàá máa jábọ́ tó try ẹ̀ àtúnjábọ́ àtúnṣẹlẹ́yà ju eléyìí nonsense ẹ̀rẹ́ ni tẹ́ fẹ́ fi ṣàfàlà ẹ̀rẹ́ ni tẹ́ fẹ́ fi ṣe nonsense saga mọ́ ọba odindi ọba pé ìyá ẹ̀ ó fẹ́ bá ọba sùn ìyàwó ọba pé ìyàwó ọba nonsense show stupid and bastard show who does that tó bá kí n ṣe èèyàn olóṣì èèyàn tó bá kí n ṣe ọwọ́ social media kò yẹ kí ọba wà involve rárá lórí ọwọ́ Facebook ká ní ọba yẹn wà involve ni ṣó máa rí wú ẹ ṣó máa pàdé ẹ ṣó máa pàdé ẹ gan ta ló fẹ́ mọ refat ló jẹ́ ẹni tó bá fẹ́ fẹ́ sí ta ló fẹ́ wá sí party yẹn ta ló máa wá ó sì gbàgbé ìjọ́ tó ṣe birthday nìyẹn ìjọ́ tó ṣe birthday èèyàn gidi wo ló wà ńbẹ̀ èèyàn gidi wo ló wà nínú birthday ẹ̀yìn kò sí ṣé ká lọ ṣe review wọ́n tẹ́bi ń pa ṣé ò rí kó notice pé ebi ń pa ẹni ebi nà ní ẹ ebi nà
wọ́n tẹ́lẹ̀ kàn wípé yàn kàn mú 5,000 naira lásán ó máa glue ẹ̀ mọ́ wọn lọ́wọ́ báyìí ni wàá fẹ́ jagbà ó tiẹ̀ ní jẹ́ kàn gbélé ẹ lọ́wọ́ náà kó tó gbà ìwọ ló fẹ́ fi ọba ìwọ tó ní ò ní swag táwọn èèyàn ló èlò níta pẹ̀lú ẹ̀ ò ní swag ìwọ tó bá kàn wípé wọ́n kàn gbé 5,000 naira lásán wọ́n ń gbé bọ̀ wájú ẹ̀ pé òun jó wọ́n wá fẹ́ ná fún ẹ ní 5,000 láwọn fẹ́ 5,000 naira lásán ni ò ní fẹ́ wàá fẹ́ jagbà mọ́ wọn lọ́wọ́ pé àwọn ti ń pẹ́ jù ó ti ń pẹ́ jù